kẹ̀. Stop it. Àwọn tá ti marry ṣé ká kú ni. C'est pas obligatoire. Who among you is Mr. Femi here? Ṣé fẹ́ wá arrest mi ni? Àbẹ̀ wá síbí láti invite me for questioning. Just for questioning. So, Mr. Femi, please. Why are you acting strange? I'm acting strange. Of course. Clean job. Clean like smooth work. Tí mi ò bá ẹ. Wọ́n jẹ́ gàgbé ni. Kí ni iṣẹ́ ẹ? Jẹ́ kó yẹ kó protect ọkọ mi. Òun wá lé wọ́n tún mi pọ́n ti jọ́kọ mi gbé. Ẹ lọ. Kí ló ṣẹlẹ̀ tó monitor life mi káàkiri? Máa send 300,000 naira sí ẹ. Ó lọ fi get rid of oyún tó wà ní. Kí ni ajé kò gbà? Deal or no deal? 500,000. Ṣé fún mi sìn? Ẹja ẹ̀pù. A máa gbójú ọ̀tún lọ́wọ́ yín. A máa fi tòsí sílẹ̀ fún yín. Tó bá jẹ́ tí kàló fi sílẹ̀ nǹkan tó wá ń lò fún ẹ. Bẹ́ẹ̀ aláyé. Tó bá ti fún wọn ní 150 million. Ẹgbàá méjèèjì tó máa lọlé, ó máa rí ìrọ̀lélé. Tó bá jẹ́ ṣáà ní iye yẹn ni. Tó ní iye yẹn lákàntì ni. Owó ètí pọ̀ jù náà. Wọ́n ní 150 million làwọn fẹ́. No, 150 million. Owó kí nìyẹn? Ẹ wo ẹ má wọrí jẹ́ ká pe commissioner. Gbogbo movement ẹni mo capture live. Ibi tó wà yẹn sí. Dúró síbẹ̀. Calm down. Kí ló ń jẹ bọ́ọ̀lù? Kẹ́mi. Èmi àti Kẹ́mi jọ lọ sí school mi. Rotẹ́. Hello Tunde. Sir? Èmi ẹ̀gbọ́n ẹ̀ náà ló ń sọ̀rọ̀. Ọmọ ẹni ìgbà ó yẹ kí n gbé fún kí ìgbà tí ìjọba lọ lé nì. Whenever I joke, all my enemy them will cry. Now this way. It's done now. Alajilogo, Timbaro me in the next one. Oh, 6 feet ni. Where's your boss? I say, Master Siramo Diniento. Now go on. Ẹ ká 50 million tí 50 million kékeré owó mi wá di 20,000. Ẹ má jẹ́ kó ẹ má bínú sà. Ẹ jọ nítorí Ọlọ́run. Èèyàn gidi ni ẹ mú fi ẹ sílẹ̀. Mo fi ẹ sílẹ̀. Wọ́n ti kidnap Jemima àti Ire. Ìgbìlọ̀ tẹ́lẹ̀ léyìí o. Bá a ṣe ń pa kan nìkan tó ń bù. Tó bá ti ń gbìyànjú lábẹ́ fún dáadáa. Ṣé kó yẹ kó tọ̀ tí ẹ pa fún ẹ? Ẹ́ àwọn ọmọ ẹ̀ kò kọ̀ da orúkọ wa kò dá sínú yẹ̀ wọ́n. Bábíà! Láìdí! Nílẹ̀! Mo ti fi kọ́ ẹ lọ́rùn. Tí ẹni kì bá fi lè ṣẹlẹ̀ sí. Kí wọ́n tọ́jú wọn. Máa tọ́jú wèrè wọ́n nìyẹn. Tí nǹkan bá fi lè ṣẹlẹ̀ sí ìbàlẹ̀ ìwọ ló dáhùn. Ṣé ó kù sí lọ? Mi ò fẹ́ já pẹ́tẹ́ ẹsẹ̀ nínú kọ́mínì mi kan. Ẹ tó bẹ́ẹ̀! Kò sí bàbá ńlá kó anybody mo tútù sọ. Kò sí bàbá ńlá kó anybody tó lè níbẹ̀ kí n bá di kọ́mínì bàbá mi. Ẹ lọ sí kọ́mínì bàbá tí mo. Ẹyin kọ́ bẹ́ẹ̀ ni. Tí gbogbo Yorùbá believe me, ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀bùn mi náà ò tún believe me. Kí ló wà láàrin wa tẹ́lẹ̀? She was my girlfriend. Ọgbọ́n obìnrin wá ká mi mọ́lẹ̀. Ọlọ́run nínú. Ó fẹ́ tì mí síta. Ọ̀gbọ̀ngàn yóò bọ́ máa tiẹ̀ máa tẹ̀. Adé abẹ́sẹ̀ kan ṣọ́gbẹ́. Mo tẹ̀ ti rí. Ẹ fẹ́ fọwọ́ lágbá mi lójú àbí? Ẹ ti rí pé mi ò léyìn, ẹ ti rí pé mi ò mọ̀yàn. Ẹ fẹ́ fọwọ́ lágbá mi lójú, mi ò ní gbà. Báwo lè ṣe end up pẹ̀lú kíní? Báwo ni mo ṣe end up pẹ̀lú kíní? All thanks to you. Yes. Dé àbá ti délé ẹjọ́. Èmi fẹ́ kí ẹ̀ ṣiṣẹ́ bí iṣẹ́. Kò léèwọ̀ tí mo bá fi pa àròkò burúkú sí wicked sister ẹ̀yìn. Má bá mi ṣeré, má bá mi ṣeré, má bá mi ṣeré, eré tá kéré fi ṣẹ́ nìtàn.
àní máa bá mi ṣeré o eré tí kèrègbè fi kan lọ́rùn torí inú mi mo mọ̀ wọn mọ̀nú ẹnì kọ̀ọ̀kan ewúrẹ́ kò lóhùn ọ̀ṣọ́mọ ìyá àgùntàn ló níyàwó òbí dúdú ọmọ ìyá kan náà òun ojú mi rí lájò ìfẹ́ ìlú gángan láyé jẹ́ o bó bá kọ wájú sẹ́nìkan akọ̀yìn sẹ́lòmíràn Ajobi Yoruba. So, Mom, how do I look? Ṣé eléyìí wà okay? Ṣùgbọ́n wà táwọn aṣọ pépépé yìí, ọ̀rẹ́ ti sọ, mo ti sọ fún ẹ títí tán. Ti dàgbà náà ṣì kẹ́mi. Aṣọ tí ò bá ti dóhun kan kò yẹ kó máa wọ̀ àtẹ̀sẹ̀. Bọ̀mú mi lè ṣe bẹ́tà jóde tí mo. Ọkàn bẹ́tà torí pé ẹ transparent ni. Eléyìí transparent ló fi bẹ́tà. Òun ni ìdánwò kan ẹ̀. Ṣé máa ní o bẹ̀rẹ̀ mú nǹkan sí gbogbo awẹ́ kìíní ẹ̀ ló máa wà ń tà? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Mo ní bá ṣe máa ń bẹ̀rẹ̀ wọn. Ẹ̀yin ṣùgbọ́n wọ́n sẹ́yìn. Báyọ̀ ń sẹ́yìn ní kíni tí ó wá mọ fashion jù mí lọ ni. Èyí náà ni mo jọ. Ó bá mi láyé ni. O lè mú inú ọmọge ṣe jù mí lọ. Ayé ló bá nù. Ẹ̀dùn ti dé. Ọkọ mi, báwo ni? Turn around. Ọ̀gá. Azeez, báwo ni láyé? Ṣó wà? Mummy. Kí ni nǹkan tó dé tó já wípé every time ṣì kẹ́mi nìkan lè máa ṣàdúrà fún? Ṣé kò ń ṣẹ̀yìn lẹ́bí mi ni? Tó bá jẹ́ wípé mi ò gbọ́njú mọ dáàdì ni, màá sọ pé bóyá níṣe lè gbà mí tọ́. Lábísí. Ó ṣe máa ń make a statement yẹn. Òun ni last born of the house. Mo yín méjèèjì náà mo jọ nífẹ̀ẹ́. Ẹ̀yin méjèèjì náà mo jọ ń kẹ́. Òun ló wà ní pẹ̀lú mi ni mo ṣe dúró títí mo fọwọ́ tún ọ̀ ẹ̀ ṣe. Tó bá wà níbí náà máa ṣe fún wa ṣe tẹnu. Ó yá hàn bínú ọkọ. Mọ́mí. Ọmọ lọ́mọ yẹn o. Ọmọ láàrin rẹ̀ pọ̀ ẹdún ní mọ́mí. Ṣé ẹ̀gbọ́n nǹkan? Begin. Nǹkan kan ó mú ìdáná. Ẹ gbọ́dọ̀ tí ń gbọ̀rọ̀ kẹ́mi. Ara sista mi nǹkan tí mi. Ara sista ẹ̀ báwo? Kí ló gbé sára? I can smell jealousy all over her body. So wow. Ṣé mo tọ́ ìlú ọ̀bọ̀n yẹn jẹ́? Kí ni ẹ̀? Táwọn bó ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ̀ pé òun sí ni. Lápèsí owó wọn náà pọ̀. She says you smell of jealousy and I don't think that's outrightly wrong to say. Okay. Mommy, me like. What did you try? Hey. Ṣàfilẹ̀ àwọn etí. Omi lè jíkì. What? Kí ni? Kí wọ́n ti tẹ̀lé? Àtìlẹ̀! Mọ̀mí, ẹni sùúrù sọ́tà tó wọ́n ní ọ̀bẹ yẹn. Ẹ wá ẹ ti ẹ̀ṣin ó dùn. Má sáré lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé ọmọ fún sílẹ̀ ni? Lọ́mọ bá mi ṣọ òwe. Gírígírí tó fi bọ́ta yẹn náà wà dáa. Ń tiẹ̀ fi pé kí mi tẹ̀lé wọn lọ ṣe kí mi. Màá máa pé màmá mọ́nítọ̀ ẹ̀ náà. Kí ló wá ṣẹlẹ̀ sí Tóbi lọ bàbá irú accident wo rí lọ? A máa kó mi lẹ́mìí sókè, máa kọ́ ọmọ mi lẹ́mìí sókè o. Mi ò gbé yín ẹ̀ tún kàn tán, ẹ̀yìn ẹ̀ tún wá kọ́ yẹn sókè. Ìlú gángan láyé jẹ́ o. Jídé, mo sọ ẹ̀dá pé mo ní ẹ̀ Tóbi dà. Toby is not feeling fine. Mine and nǹkan tó serious níbẹ̀. We need to calm down. Just look at me. Fara ẹ balẹ̀. Like akọni ká gbé wálé ká stabilize and he's not feeling fine at all. I need you to calm down. You know. Kẹ́gbẹ́ wálé. Lẹ́ni tó yẹ kó wà lọ hospital yóò ní accident. Aṣọ ẹ̀ ya náà àwọn aṣọ ẹ̀ ya wo ìṣubú yẹn gbọ́ aṣọ ẹ̀ ya. So a ní láti gbé wálé ká stabilize ká wá change aṣọ ẹ̀ ya. Mo dáhùn kẹ́ stabilize ẹ̀ lé. Kẹ́ stabilize ẹ̀ lé bí ti báwo. You should know. Yes, baby. Oh my God. Olabisi. Yes, baby. Látijọ́ tí mo ti pàdé ẹ̀ ni mo ti mọ̀ wípé
tí mi ò bá fi ẹ́ ṣe aya ó ṣeéṣe kí ayé mi má nítumọ̀. And today, I'm delighted to ask you again, will you marry me? Yes, 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 yes. Yes. Yes, I said yes. She said yes. My Yes. said yes. 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 Thank you. Thank you, baby. And I love you too. Thank you. You already if you believe you could celebrate me. But as she fẹ́ change our show yẹn, say aṣọ ẹ ṣe wà wardrobe, I fẹ́ change our ọṣẹ ti yá. You're so serious. I believe that this is going to be for forever. And there's just so much baby. Well, iṣẹ́ tó jẹ́ kọjọ́ ẹni ṣojú mi o. Wọ́n ti propose sọmọ mi báyìí. Tó bá ṣe díẹ̀ sí àṣẹ wedding. Tó bá yá, a bímọ. Àdí grandma. Tóbi lórúkọ Ọlọ́run mo dúpẹ́ o. Mi dé ọkọ mi. To be amazing. Ó dẹ́rù èsì. Abẹ́rẹ́ mi mo ṣe sáré jáde ni. Inú fọ àyàfó ni mo wà tó fi lọ tó fi dé. Inú ẹ̀ rí. Mo wá wọ́n pé ẹni tó ní accident. Ṣé hospital ló yẹ kó gbé lọ? Bẹ́ẹ̀ èwo ni tilé. Àfìgbà tí máa wọlé mọ́ mi. Mo rá àwọn ọ̀rẹ́. Díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ mi. Mo ṣe pop question nìyẹn. Hey, I was so surprised. Bo eré kéré ló ṣe yẹn. What if while you were going something had happened to you on the way? Ṣó fẹ́ fọmọ mi replace ọmọ fún mi? Sọ fún pé kó rọra pẹ̀lú surprises and I think he should devise another method or means rather than this kind of drastic one. It's too scary. So happy. Ọkọ mi. Ẹ máa bára yín kalẹ̀ lágbára. Inú ẹ̀ dùn bí ayọ̀ akún. Wà á fọwọ́ pa wà fẹ́rìgì jóbe pẹ̀lọ́pẹ́. Ẹjọ́ máa dalẹ̀. Inú ìlú náà wá dùn wà fẹ́yìntì báyìí. Àfi jẹun. Ikú ò ní pa ẹ̀rẹ̀ wèrè kò ní pọ́nmọ́ ẹ̀ kò ní pọ́pọ́ ẹ̀ lágbára ẹlẹ́dàá mi báyìí. Wà á dàgbà wà á máa múnú mi dùn. Àmín. Ó fáìn dànù ọkọ mi. Ó ti fáìn. Ó ti fáìn jù nínú mi dùn lágbára Ọlọ́run. Wà á fẹ́. Ọlọ́run aṣáájú kan wọ́n lè ṣe ọkọ yín kalẹ̀. Irú ọ̀rọ̀ òṣìwò ló sọ jáde lẹ́nu yẹn. What do you mean by Ọlọ́run á jẹ́ kẹ́ lè bára yín kalẹ̀? Ṣé o kàn lè sọ pé Ọlọ́run á jẹ́ kẹ́ bára yín kalẹ̀? I move on from it. Rubbish ò lélẹ̀ now. Lavis. Yes, mommy. It's enough. That's okay. No, mommy, it's not okay. Ṣàdúrà fún ẹ ni. Àdúrà ló ṣe. Ṣé kí ni sọ pé nǹkan tó sọ yẹn kó jẹ́ títí ẹ̀? Yes. Ṣé mo dúró àwọn ọmọ ṣe? Ṣàdúrà ni. Please. Jẹ́. Mommy, ẹ̀yin lè bọ́mọdé ẹ̀ jẹ́ o. Ẹ máa ní láti máa bá a sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Wọ́n lọ ṣíwọ́ ló sọ jáde lẹ́nu yẹn. Ọmọ mi ṣé ń gbọ́. That's enough. That's enough. Má bínú. Mọ́. Ẹ̀bùn tí wọ́n náà ti wá ń sọ̀rọ̀ sí bó ti pọ̀ jù. Àbúrò ẹ̀ ṣáà ni. Ọmọ ẹ̀ ni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì kẹ̀. Àbúrò ẹ̀ ni. Mọ́mí, ẹ jókòó síbẹ̀ yẹn. Ṣìkẹ́mi bá mi sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn. Ẹ dì tún back ẹ̀ up. Èmi jókòó síbẹ̀ yẹn. Okay. Tóbi ní òun fẹ́ wá meet yín officially, so ó lè fẹ́ mọ̀ ìgbà tí ó máa wá, so ìgbà wo ni kó wá mà. Lọ sọ fún ìyá mi tó ní pé kó wá meet ẹ. Àwọn ìyá tó jókòó síbẹ̀ yẹn. Lọ sọ fún àwọn tí ráyè. Ìyá tó jókòó síbẹ̀ yẹn tí ọmọ ọmọ tọ́ lọ sọ fún. Ìyá mi tó ní láyé ẹ̀. Ẹ má bínú ma. Mi bínú kẹ. Ó lanu lágbárí ẹ̀ sọ fẹ́ mi pé mi jókòó síbẹ̀ yẹn. Ìwọ wá ń báyàn wí. Ṣé wọ́n gangan lẹ́kọ̀ọ́? Ló sọ fún ìyá tó bí ẹ pé ó jókòó síbẹ̀ yẹn. Ìyá ẹ̀ tó jókòó síbẹ̀ yẹn ṣó yẹ kó sọ fún pé ọkọ ẹ fẹ́ wá mi sẹ́. Lọ fún ní ìyá mi tó wà níta tó gbójúlé tó fi sọ pé mo jókòó síbẹ̀ yẹn. Lọ fún lọ mọ̀ ọkọ ẹ lọ fún. I'm sorry, Mori. No, you don't have to be. Nǹkan tó wà lọ́kàn ẹ ló sọ yẹn. That's it. Mi kọ́ ló ṣe ń tó ṣe ní kò bẹ́ẹ̀.
Shikemi, má bínú. Yes. Má bínú. Ìwọ náà má bínú tó wá kéje òṣì tí ẹ gan pọ̀. Má bínú. Àdúrà ni mò ń ṣe fún ọ. Ohun àdìpọ́n ní ìṣòfò yín kalẹ̀. Á dà lóhùn gbogbo nǹkan ló máa ń kà fún bàbàrà. Má bínú ó ti sọ pé kó má bínú dẹ̀ sọ́ di kíní. Ṣìkẹ́mi ìwọ náà má bínú. Ìgbà wo ni kí tó bá ọmọ? Well, okay. Àmú date títí ọ̀la. Aliwa. Alright, my shima. Ó ti wọlé lọ ni. Bẹ́ẹ̀ni, mo ní nǹkan tí mo fẹ́ ṣe. Ṣé o bínú ni? No, that's all. My program. Bẹ́ẹ̀ni sùn. Rọ̀gbọ̀n ẹ̀mí mi ti lójú. Ṣọ̀ṣọ̀ṣọ̀ ètí pẹ́ tó. Mo kàn ń gbèjà ẹni wo gan jẹ̀bi. Ọ̀rẹ́ mi, mo ring bó ṣe too fine. You chose one of the best ring I've ever seen. So beautiful. Thank you. Ṣé mo ní mo pé Tóbi ló bá máa pàpà propose sí ẹ o? You know, like I don't understand. Kí ló mọ̀ bẹ́ẹ̀? Of course it is expected. Just sọ fún mi. Tí Tóbi ò bá propose sí mi, ta ló fẹ́ propose sí? Ní ẹni tá sì jọ ń date for the past 7 years. Mi ò mẹ́ni tó fẹ́ fẹ́ o. You're right, boy. Ìwọ náà mọ àwọn ọkùnrin nowadays. Ìwọ náà sọ 7 years. But thank God. I can't wait for the wedding. Like, I'm so happy. Ring bó ṣe fit ọwọ́ ẹ. Oh, it's so beautiful. Hey, ọ̀rẹ́ mi. Soon to be Mrs. Hey, Martin, what's the color of the day? I don't know. What's the color? Well, best color, Abby. But me at mom see I should decide. No, me I tell her decide now. Sorry, you read me. My love, how are you? I'm fine, and you too? I'm okay. Àbúrò soon to be ìyàwó. You say that again. I know. So pretty. Thank you. So, the ṣe ń bọ̀ yẹn. Ṣé ti bá mi package gbogbo àwọn goodies yẹn. Ṣé ń bọ̀. Ṣó lọ́jọ́ kan tẹ́lẹ̀ ò ní tax mi nínú ilé àtọ̀. Ó ti ẹ̀ ní jẹ́ ká celebrate in peace. O ti bẹ̀rẹ̀ taxing yẹn. Time mi ni mo wà yìí. Àsìkò tí mo lè gbá wọn lè ní. So, èdè kí n gbá wọn sọ ìfọ̀rọ̀. Máa fún ẹ. Àti gbọ́. No wàhálà, máa fún ẹ. Mi náà ti mọ̀, mo ti mọ̀ as usual, kò sí wàhálà. Better. Ó yẹ kí ìwọ gan mọ̀ fúnra rẹ̀ pé tó bá ń bọ̀ nínú ilé yìí. O gbọ́dọ̀ mọ owó dání tó ra lọ́lọ́pàá nínú ilé. In fact, mo máa ń dì sínú post mi pé owó ọlọ́pàá lélẹ̀, owó Ṣìkẹ́mi lélẹ̀ yìí o. So, fún báyìí, báwo la ṣe máa plan wedding? À ń plan yẹn náà ni. As in, èmi chief bridesmaid bí aṣọ wo ni mo lè wọ àwọn nǹkan tí máa now. Chief kò yẹ ẹ wò mí náà chief. Ibo ni èmi máa wà? Backstage. Àbí màmá bá wọn pín oúnjẹ. Ọlọ́run má jẹ́ kí èèyàn kan gbà ṣe mi ṣe. Position tẹ́yìn máa wà, ó wà lọ́tọ̀. Ẹ̀yin ni wọ́n tó máa ti ń ka owó, tó máa ti ń... Ẹ̀yin sister mi ni máa wà. Ọlọ́run má jẹ́. Ìwọ ló máa ka owó, èmi ni máa wà lẹ́yìn ọ̀rẹ́ mi. Kí ló jẹ́ ẹ̀wẹ̀? Mo kì í ṣe píkà. Ẹ̀yin lè máa good position yẹn. Èmi báyìí ó yẹ kí n wà lẹ́yìn kí máa fún vibes tó bá need. You sọ fún ọmọdé mi o, ayé gbogbo nǹkan tó ń bá mi plan yìí o. Who is your chief bridesmaid, please? You are not saying anything. Sister mi. Irú kí ni mo ṣáà láì gbogbo pattern tó máa ń bá mi perform yẹn. Báwo tẹ́ ń ṣọwọ́ báyìí? Mo rọ́ oyin ṣe báyìí. How now? As it should be. Like pé táwọn bá ti ń jó wọlé wọn máa ka owó sí Ghana must go. Ṣé mi. Ṣìkẹ́mi. Nǹkan tó ń ṣe ní kitchen ẹ̀ ó ti ń jó. Mo gbọ́ lẹ́kọ̀ọ́ tí mo bọ̀ pé gist wa. So mo fi pé kí o bá kó jọ gist papọ̀ ká plan aṣọ tá máa wọ̀ máa. Oúnjẹ tó ń ṣe ti ń jóná. Go back to the kitchen. Báwo ló lè bá ọbẹ̀ gist ni? Alóúnjẹ yẹn ti ń jóná. Ṣé oṣù ń tẹ́tí sọ̀rọ̀ wà ní? Báwo ló ṣe mú kó mo ní mo fẹ́ gist ọ̀rẹ́ mi? Ṣìkẹ́mi. Àwa 3 girls ló yẹ kí ẹ ká ṣe get together pé okay ká plan lọ aṣọ tá fẹ́ wọ̀ bàtà. No, you are the girl. We are the ladies. Exactly. Back to the kitchen. We are putting you. That's what you're supposed to Back to the kitchen. Doing fine. Sis too. Body na pain okay. I am very, very beautiful. Toby. Yeah? I know. But do you want to say me you don't have a girlfriend?
Eh? So, you believe you can my girlfriend, my dad to my buy so. My girlfriend, my dad to my calling for see. I know I'm married with them. Olórúkọ mi ni Olúwa tóbi gangan lórúkọ mi. In full. Ele tó túmọ̀ sí wípé ilé Christian gidi ló ti bí mi. Wọ́n fi Ọlọ́run gbọ́ mi. Wọ́n kì í cheat nílé wa. Ìkọ́ ni mo fẹ́ fẹ́ ìkọ́ you are my spec. What's the color, the height and everything? Ìwọ ni. If anybody wants to know first. Babe. Báwo ni? Tobi. Yeah. Kí ni mo ń bọ́ tó sọ? Torí gbogbo nǹkan tó sọ pátá ni mo ń bọ̀. Pé kí ni ẹ? Who is she? Oh, Amara. Yes. Is this maid ni new maid tí mo ṣe gbà ni? What? Yeah. Is this Yakomlele? Excuse me, I'm not talking to you. Oh, she baby. No me then. Yeah, mother. Then promise in marriage. Don't even try to deny it. Oh, no, Bia. You let him. Tobi. Over my jail. After 7 years. No. So boy cheat. No, you can cheat on me. Baby, I'm not cheating. How? You cheating to any bad child. The house girl last week mo fẹ́ bí wọ́n gan mo fẹ́ wá fi hàn ká má kó ẹ̀mí báyìí sìn ọ̀dọ́ ẹni ọ̀sẹ̀ ká má bọ̀. I don't understand. Ṣé orí ẹ̀ ó yá wèrè? Tobi! Ṣé orí ẹ̀ dà òun? Ògbóni lápò mọ́ orí ẹ̀ dà òun ní respect mọ́ ọ̀kọ́ ẹ̀ lé. Ọba ilé ìgbé. Wọ́n ti fi rẹ̀ gan. Idiot. Nǹkan tí kò láti sọ ṣé gbogbo mo ṣe bá sọ̀rọ̀. No, always been this way. Mi ò dẹ̀ rí. Bóyá ìfẹ́ lóhùn mi lójú ni mi ò ṣe rí. Bísí máa rọ àwọn kìíní bí ó ṣe yẹ kó rí báyìí. Ó mú ọ̀dọ́ lásán lọ́mọ yìí ó rí torí pé kò. What do you mean? You know what? You don't need to stress. Enjoy, okay? Bísí ìṣòrí nǹkan kan bí ayé ẹ̀fẹ̀ fún tó ṣe ẹ̀fẹ̀. Kí ló ṣe é fún ìdọ́gba ìkọ̀lọ́ tó straight by? I mean, kí ló tó fẹ́? Ṣùgbọ́n pé ìyàwó mi ló ń lọ ẹ̀ ṣá. Ìyàwó ẹ̀ wò ṣe fẹ́ lọ single. Èmi. Ṣé ò ní làákàyè ni? Ṣé máa bẹ̀rẹ̀ lọ́wọ́ mi bí àwọn single àbí mo wà ní relationship máa sọ fẹ́ pé mo wà ní relationship nígbà tí mo wò pé mo fẹ́ sá ẹ. Oh, eléyìí ó ti fẹ́ mi tán. I go nowhere. Amara. Nowhere. Amara. Ṣọ́ra kò má rà máa yí pẹ̀lú gbogbo bó ṣe ń ṣe. Tobi! Do you like her? Kí go rubbish to bá mi lórí. What do you mean? Kí ló ṣẹlẹ̀? Ṣé mo kò ti dálé mi rí? Forget about her. You have me. Look at me now. Possible. Housewife material ni ẹ. Ṣé o understand mi pé chick lásán ni wọ? Ó yẹ kó mọ̀ pé fake chick lásán ni wọ. Ti fẹ́ mi tán. Fẹ́. Ó ti fẹ́ mi tán, Tobi. No, go nowhere. Get out. You did animal. I'm going nowhere. No. Are you mad? Get out. Ṣé like ẹ? Ẹ bó ṣe fit mi. Èmi ti ní eléyìí. Ó yẹ ti ń lọ. Amara ṣọ́ra kún mọ́ ọ̀rọ̀ àwọn ará máa yẹ pé tó bá continue báyìí tí ẹ máa gbá ẹ̀. Irọ́ ni mo ti wá mo dẹ̀ máa dúró. Wọ́n á máa lọ. Mi ì náà kankan. Amara jáde fóònù mi. Mi ì yàbí kankan. No going nowhere. You like it? Ó dà orí ẹ. Ọ̀rẹ́ mi, ọkùnrin ò máa lọ́rùn o. Pé tóbi ló bá lè ṣe nǹkan báyẹn fún ẹ. Àtìgbà tí mo dé sí bí bọ̀bọ̀ ẹni mo ti mọ̀ pé ẹranko tó tó láyé yìí kò sí. Ọ̀rẹ́ mi, kí la fẹ́ ṣe báyìí nítorí ọ̀nà? Kí la fẹ́ ṣe báyìí? Èmi máa ti gbà ká mọ́. Àwọn tó dùn mí jù ní pé bọ̀bọ̀ yẹn waste time. For over 7 years. Ó dẹ̀ mọ̀ pé òun ò ní fẹ́. Fìdí sún tí mi títí tó tún fi propose sí mi. Fìdí so anytime tí mo bá bí ẹ́, wọ́n máa ní the guy is perfect, the guy is okay. Kò fẹ́ ọjọ́ kan complain mi.
She 1, 2, 3, 4, 5, 6, 7 years. 7 years already. Oh, red flag to collab the boy in me. You didn't even notice anything at all. But what we want to she go kill it over propose that what you plan parting to your law. She shut it down and get bad for sure. Better. I'm so sorry. Please don't think about Malu at all. Don't check on my love because I mean, broken relationship is better than a broken marriage. Just let him go, please. I'm so sorry, my friend. I'm so sorry. Bitu bilo ba ṣe fún mi o. Pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo fi hàn sí. We dated for over 7 years. What is she to my share? Life goes on. Aremu. I'm so sorry. It's okay. I must confess that it happened on both sides. Okoche wípé tọ̀dọ̀ mi fẹ́ yàtọ̀ díẹ̀. Ọ̀rẹ́ mú mi rántí ex-girlfriend mi. But what? Kí ló ṣẹlẹ̀? Ó ti kú. I'm so sorry. I'm so sorry. It's okay. Ó fi ikú ṣe àgbà mi. Olabisi. It hurts. And it still hurts. And that is why I want you to come into my life. I want you to be my joy giver. Mo fẹ́ jẹ́ kó jẹ́ ayọ̀ mi. Kó jẹ́ ìdùnnú mi. Kó jẹ́ níbi ọkàn mi. Mo fẹ́ máa rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi láràárọ̀ tí bá ti jí. Mo fẹ́ kó jẹ́ ìyá àwọn ọmọ mi. Torí obìnrin gidi ni ẹ́ tó ṣọ̀wọ́n láwùjọ. You're not just beautiful. You're smart, brilliant, and intelligent. What more could a man ask for in a woman? Please, Olabisi, I want you to come into my life because I love you. Oh. Can I think about it, please? Olabisi, nísìn tí o ti wálé mi, tó ti mọ̀nà mi, kí ló wá fẹ́ sọ wáyé? Well, tí mi ò bá ní stress further, I'll say yes. You don't mean it. Thank you so much. I love you. I love it. Ìfẹ́ ìgbà gidi, ìfẹ́ o, ìṣòro yàn, a lè fi tipá mẹ́ṣin rodò. Ó ní díẹ̀ Kọ́lá lórúkọ ẹ̀. Bẹ́ẹ̀ni ma. Mo fẹ́ mọ iṣẹ́ tó ṣe gangan tó fi mú mi ó lọ sẹ́nu. Mo dẹ̀ fẹ́ mọ èròǹgbà ẹ̀ fọ́mọ mi. Ṣé o mọ̀ pé yín lójú mi ni? Bẹ́ẹ̀ni ma. Ìyẹn lè fi báyìí ṣeré. Yes ma. Actually, mo ní company tọ̀dọ̀ tèmi. Okay. Although we are still very young, but we're progressing. We're into production of a lot of things, and they to deal with importation. We import things and sell here. So basically, that's what we do for now. We're still thinking about expanding. It's our long-term vision.
Amen. Amen. And about my baby. What's on me? I really love her. She means the world to me. Okay. And I have no other plan than to take care of her for the rest of my life and also love her. The rest of my life ain't gonna go to Febo. You know me to Dubai, but it's Thank you. I'll keep checking on you guys, but I won't stalk you, I promise. I understand. I'll say that. How come? Tabo. Oh, morning. I do morning, Luke. Okay, but no one be back. Oh, that can meet right. Trust me. Shekosi, dear Kola. What's going on? Ajobi. Ajobi, are you not scared? Ben. Báyìí mi Ajobi. Ben, kí ló dé tó fẹ́ gbóúnjẹ lọ fún lóbò jẹ? Tó lóbò bá kọ̀ tí ò bá darí wálé mọ́ nǹkan. Kújẹ́ra, ó ti gbàgbé pé bó bá ròkun, bó bá rọ̀ṣà, ó fàbọ̀ fèbùté. Tó túmọ̀ sí pé ilé báyìí lábọ̀ sí mi. Allahu Akbar. Afa Abdullahi Hakim. Só sì dá yín lójú pé ẹni tẹ́ mọ́ rí lójú àlá yín lè rí lójú ayé. Afa, ní ilé máa parọ́ fún yín. Àbí ṣojú mi fẹ́ tọ́nu jẹ ni. Ajobi náà ni. Ajobi tí mo máa ń rí lójú àlá mi náà ni mo rí lójú ayé. Kódà àbúrò àfẹ́sọ́nà mi gógó ni. Ó kàn jẹ́ wípé Ajobi ló ń jẹ́ lójú àlá. Àmọ́ Ṣìkẹ́mi ló ń jẹ́ lójú ayé. Afa Abdullahi Hakim. Ìjẹ́ rántí ẹni tí mo sọ fún yín jọ́ kìíní àná. Allahu Akbar. Afa Abdullahi Hakim. Afa. Fokú gbé. Yes, Ẹ̀wọ̀n lónú. Oyè ni. Sáré kí ọ̀n. Oyè. Kára. Aha. Síò. Ẹ̀wọ̀. Lórí àlá tí mo máa sọ fún yín pé mo ń lá iná ni. Tó ní ṣe pẹ̀lú èmi àti ọmọbìnrin kan. Ká máa play love lójú àlá. Òun náà tún ni. Ẹ̀ ń bára yín ṣeré lọ́kọláya lójú àlá. Bẹ́ẹ̀ni. Lákọ̀ọ́. Afa Abdullahi Hakim. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin wa yìí? Kò sẹ́ni tí ò mọ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pẹ̀yìn àtòbí kan jọ ń nọ́rọ̀ àjọsọ kó tó di pé wọ́n gbé yín lọ torí àmọ́ ìṣẹ̀lẹ̀ ìǹtẹ́ èèyàn bá rò sùn yóò fi lálà. Bẹ́yìn àtòbí bá jọ wá lọ́rọ̀ àjọsọ tẹ́ ìsùn ó ṣeé ṣe kẹ́ fi rí rẹ̀ lálà pẹ̀yìn àtòbí jọ ń ní nǹkan pọ̀. Ẹ̀yin lọ́wọ́ á rò pé ṣé bóbi nǹkan ní nǹkan kọ̀ sọ kó tó di pé wọ́n gbé lọ. Ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ rò. Àwọn àǹfààní iṣẹ́ ìdá tí ń kóbìnrin. Ń kóbìnrin. Inú tó jẹ́ wípé látìgbà tí àfẹ́sọ́nà mi ti ṣaláìsí ti tẹ́lẹ̀. Ní ìfẹ́ yìí sọ pé mo mọ obìnrin kan tèmi àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de. Débi pé èmi àti àwa máa sọ̀rọ̀ tí màá fi sùn lọ tí màá máa tún fi lálà. Inú àtúbìnrin kan kó ojú ọlọ́run àjọsọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀sìn ládàá yìí ń bá yín lẹ́rù. Ń bá mi lẹ́rù àfa. Ọ̀dà ẹ fọkàn ara yín balẹ̀. Àlùkùránì ń bẹ. Ẹ gbọ́dọ̀ fọyà. Ọ̀rọ̀ bá rí báyìí. Abdullahi ní ṣe ìtàn náà bismillah. Ẹ mú kan bẹ́ẹ̀. Ìtọ́kàn yín bá kádàrá láti ẹ mú dúró. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم الله أكبر الحمد لله عبد الحكيم no òótọ́ ni tẹ́ ń sọ nínú ìwádìí tí mo ṣe ní ìsìn a rí wípé arábìnrin tẹ́ ń sọ yìí ẹ̀yin àti ẹ̀ ti jọ ní nǹkan kan tó so yín pọ̀ tó sì lágbára pọ̀ ẹni tó so yín pọ̀ tó lágbára yìí òun ló ń ṣokùnfà rírí tẹ̀rùn lárábìnrin àmọ́ ó láǹfààní ńláńlá tí ó ṣe fún yín connection ńlá ń bẹ tí ó connect ẹ̀yin méjèèjì tẹ́sí rere látara rẹ̀ àmọ́ ó láwọn ń tẹ́ ṣe ẹ jọ rìnnà pàdé ẹ fi ojú rinjú pẹ̀lú arábìnrin wàláì tàláì ọ̀rọ̀ níṣẹ́ ẹ̀yà gámúsámúsámú ti ṣe fún àfi tí ò bá sí agbára yá gámúsámúsámú nìkan ẹ rìnnà pàdé bí ẹ bá ti wá rìnnà pàdé ó láwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni a máa rìnnà pàdé. bẹ́ẹ̀ni àmọ́ kẹ́ ẹ tó wá rìnnà pàdé ó láwọn ètò tẹ́ ṣe tí ìpinnu náà fi wá sí musẹ àdúrà ó sọ ìfòlẹ̀ mú bẹ̀rẹ̀ àdúrà ní dààmú mi ni a ó ṣe àkànṣe àdúrà ẹ ó sì gbàwẹ̀ ẹ wá sí sàárà rẹ̀ bẹ́ẹ̀ bá ti wá sí sàárà ọ̀hún tán ẹ rí dá padà rẹ̀. bẹ́ẹ̀ ni àfa ẹ sì ṣe mo ṣe sàárà náà nǹkan tó fà á nìyẹn tí mo fi ń sáré bọ̀ ń bí báyìí. àmọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín inú mi ó sì dùn tẹ́ ẹ bá lè dá mi lóhùn bó ṣe tọ́ àti bó ṣe yẹ àfẹ́sọ́nà yín tẹ̀ ń wí tẹ̀ pè ní Lábísí ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀? àfa mo nífẹ̀ẹ́ Lábísí gidigidi gan ni kódà èmi àti ẹ̀ ti ń plan wedding wa báyìí. ọ̀dà afa Abdul Hakim tọ́rọ̀ bá dé irú bí ó ní tá a mọ̀ ń ṣe ó ní táwọn onímọ̀ mọ̀ ń ṣe wọ́n fún yín nìkan àṣírí kan àṣírí yá gámsámsámú ni ṣe é ráṣírí ó pọ̀ àmọ́ wọ́n fún yín bí n bá ti wá fún yín láṣírí yá gámsámsámú yìí ẹ fi sábẹ́ gbèrè yín sùn ni bẹ́ẹ̀ pa kọ́kọ́ fi sí orí yín ó dàrú wá bórí yín bá ti wá dàrú yóò tún gbọ́rọ̀ bó bá jẹ́ ẹni tí ò lẹ́mìí ni ó lè máa ó lè yín ti yé lọ́wọ́ ó lè yín ti yé lọ́wọ́. ẹ má bẹ̀rù yá gámsámsámú ní ṣiṣẹ́ ń bẹ̀rù bẹ́ẹ̀ bá ti wá fi sí gbèrè ǹtẹ́ bá rí kẹ́ ẹ wá sọ fún mi àwọn dá lójú pé ẹ rí nǹkan. bẹ́ẹ̀ ṣe àfa bẹ́ẹ̀ ṣe. ìfọkànlá ìbalẹ̀ ń bọ̀. Bismillah. Lábísí, báwo yẹn ní lọ́k? Omi kò gbé kọ̀ náà. Ṣóde ti pe àwọn tó mọ̀ mọ́? Omi mo pè wọ́n. Èyí tí mo pè, ìyẹn ní kò pẹ́ tó kúrò lọ́dọ̀ òun. Ìkejì tí mo tún pè, ó ní kí n lọ fọkàn balẹ̀ kó gbàgbé ó bízì ní òun gangan ni mo fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀. Lọ́wọ́ máa ṣàánú mi bá mi. Mo máa ń jẹ́ kí n gbìyànjú bóyá lọ́wọ́ mi á gbé. Mi lè gbé náà dandan ni. Kò gbé kọ́ mi. Ṣé náà tún ṣe máa ṣe eré mọ́ mi? Ó ti tó onísùúrù ọkọ mi. Lábísí Ọlọ́run máa bá wa yanjú ẹ̀ ṣáà ní sùúrù. Ọlọ́run bí mo fẹ́ fi kọ́ntínú bá ṣe lè náà ó tún ti bọ̀ bá ṣọ́ọ̀ṣì mi ni. Kò sẹ́ni tó ń ṣe ọkọ mi. Ṣé báyìí fọkànbalẹ̀ má ti jẹ́ ká zoom because ẹni téèyàn bá rí kéèyàn má bínú sí ṣó ti yẹ má sunkún ọkọ ẹ̀ ni. Mi mọ ibi tó ti rí àjọbí mi mẹ́ni tó bí àjọbí àjọjẹ mi mọ ibi tó ti rí àjọbí ta ló bí àjọbí fún. Níṣòro tó bá tiẹ̀ múra wọn rí bí kò ṣe mo bá sọ fún mi. Mi ò múra rí mo lọ́ọ́ ti fẹ́ múra rí.
eléyìí ò gbé fóònù kò tí ì pa fún tí bá ń pè dé stage kan mọ́ mi ó máa pa fọ́. Lékè gbá kí mi lọ mú fóònù mi wá ká fi pè wá bí báwo. Wọ́yá gbà ń bọ̀. Mo ní ọmọ ṣe láti ẹni lọ ọmọ mi àti àti ti ti jẹ́kẹ́jọ́ láti bẹ̀rẹ̀ tó ń dàgbà gẹ́gẹ́ bí òun láti mọ̀kù ẹni tó rù ó pàtó ní ẹni tó sọ ó tẹ̀tọ̀ tó wà ẹni tó ti hà ẹnu ẹ̀ ó jẹjẹ parí bí owó aṣọ. Ìwọ ó tẹ̀lé báyìí ẹni tó bá tẹ̀lé ó ní dandan kó balẹ̀ lọ ó ti tẹ́ ọkọ mi àtọ́bí ní ìwọlẹ̀ ó di dandan kó ní jàpá. Afa Abdul Hakim tó báwọn ni. Tó báyẹn ni o ló ṣe rí ìyàlẹ́nu gan ló jẹ́ fún mi pé ọmọbìnrin tó jẹ́ pé lójú àlá èmi àti ẹjọ́ máa ń ṣeré ìfẹ́ ni àjọ máa ń bára wa sọ̀rọ̀ pẹ̀lú ohun tútù all of a sudden ló wá di pé ń bá mi jà. Ó sì ń pariwo mọ́ yín. Bẹ́ẹ̀ni. Ìwà ń bínú sí yín. Bẹ́ẹ̀ni àfà. Ìlérí mọ́ yín. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ pé bí ó ti ṣẹlẹ̀ nu bí ó sì ti ṣẹlẹ̀ òun ló ṣẹlẹ̀ òun gẹ́lẹ́. Àmọ́ ẹ wá fọkàn ara yín balẹ̀. Ẹ ṣèṣe ọkùnrin ni o. Ẹ ṣèṣe àpín ọkùnrin tó sọ́ọ̀gùn. Ẹ ṣèṣe ọkùnrin gangan. Ẹ wò lórí tàbí tá a dé yìí. Ẹ padà lọ sọ́dọ̀ àwọn àna yín. Ẹ wá lọ sọ fún wọn. Ọ̀rọ̀ tó ń yọ ọ̀rọ̀ nù lọ̀rọ̀ tẹ́ fẹ́ lọ sọ àmọ́ ẹ sọ náà ni. Ẹ sọ fún wọn wípé ẹ̀yin o Abdul Hakim ẹ̀yin ò lè fẹ́ Lábísí mọ́. Ṣèfínì. Àfà. Bí ó ṣe rí nù àfà Abdul Hakim. Ní ṣe kí ni? Ẹ sọ fún un pé ẹ fẹ́ ọmọ wọn Lábísí mọ́. Àfà yín náà gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. Mo ń bọ́rọ̀ bọ́ ẹ lójì. Tẹ́ ẹ bá ti wá sọ fún wọn pé ẹ fẹ́ Lábísí mọ́ ẹ wá sọ fún wọn pé àbúrò rẹ̀ tẹ́ ẹ pè ń sì kẹ́mi òun gan lè fẹ́ fi ṣáya ló bá tán. Àfà ṣé gbọ́ nǹkan tẹ́ sọ ṣá. N tí mo sọ yé mi dáadáa mo sì mọ ohun tí mò ń sọ. Sìkẹ́mi àbí kí lẹ torúkọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Òun gan lóbìnrin tẹ́ fẹ́ àìfẹ́ Sìkẹ́mi bẹ́ẹ̀ ṣe mọ́ ọ lálàárín inú. Báwo lè ṣe máa sọ pé mi ò fẹ́ gbọ̀n mọ́ àbúrò ni mo fẹ́ fẹ́ bó lọ́ ti ń sọ yẹn bó lọ́ ti ń gbọ́ yẹn. Ẹ sọ náà ni. Ẹ máa ṣe àti ṣe wálẹ̀ Yorùbá kúrò ṣe kókó. Wàláhì tàláhì. N tí mo rí òun mo sọ fún yín kò sì sí ní tí ó ṣẹlẹ̀ ẹ fọkàn ara yín balẹ̀ ẹ sọ kò sí ní tí ó ṣẹlẹ̀. Wàláhì. Àfà. Ṣàgám sàmùsàmù ní tẹpẹrẹ ní fún yín tẹ̀mú lọ ẹ sọ fún wọn wọ́n gbọ́. Àfà wa náà dédé yìí eléyìí máa lé. Ṣàgám sàmùsàmù. Ṣàgám sàmùsàmù. Àbùdá kan ò sí lọ́rùn pé o ibi ẹ bá gbàgbọ́ báyìí òun náà lẹ bá sọ kalẹ̀ ṣógun yìí kẹ́ ẹ mọ lálà kẹ́ ẹ mọ ọlọ́mọbìnrin òun aláwọ̀ lẹ́fẹ̀ẹ́. Àfà wàhálà délé yìí wàhálà délé yìí ibi ló ti fẹ́ bá mi gbọ́. Kì í ṣe ohun tó ń wetí gbọ́. I will love you forever. Ọjọ́ ayé mi. Kí ni mo gbọ́ tó sọ yẹn? Ìwọ dúró ó sọ fún obìnrin mi wípé o nífẹ̀ẹ́. Ó ṣèṣì ni ìwọ lóbìnrin tí mo nífẹ̀ẹ́ sí jù láyé mi. Díẹ̀ kọ́. Stop shouting on me! Ìyàwó la máa rí tọkọ mi tí ń ṣe ségesège. Imagine ọkọ mi ń bá invisible person sọ̀rọ̀. Wọ́n ti àtẹ̀yìnwá lórí ọ̀rọ̀ ìfẹ́ wa. Jọ̀ọ́ dáríjì mi. Ìwọ wà ní báyìí. Ó jẹun díẹ̀ kọ́lá. Ṣé bá a ṣe jọ sọ lélẹ̀? Ojoojúmọ́ ayé mi fi ń bẹ̀ kó dáríjì. Mi ò lè fi ẹ́ sílẹ̀ láíláí. Wà á pè máa dá sọ̀rọ̀ bí ẹni tó ní psychosis. Ó dẹ̀ fi ẹni tó kú sílẹ̀ tó ti fọwọ́ rọgí gbàgbé. Ṣọ́gbọ́n ọ̀tọ́mọbìnrin yìí sọ. Ó ní èmi fọwọ́ rọgí gbàgbé. Jọ̀ọ́. Sọ pé àdìfẹ́ tí ó ti fọwọ́ rọgí gbàgbé.
òkè ọmọ ọlọ́mọ mọ́ ó bẹ̀rẹ̀ sí ní lù bàrà ó ń lù bí ẹranko ó ń lù bí ẹni wípé bóyá ó tiẹ̀ mọ́ rí ó kò tiẹ̀ sí tó pa yín pọ̀. lẹ́mìíta ìwọ ló lu ọmọ mi bí eléyà just tell me. eré ìfẹ́ ni mo á ṣèṣì láorí ẹ̀ mọ́. ó yá súnmọ́ bí wèrè dé. téèyàn méjì bá sáré ègé ẹnìkan ni ó síwájú ẹnìkan ni ó gbẹ̀yìn. eré ìje. ìsìnkú ọ̀run rèé. kí ló mọ̀ nípa ikú ẹ̀xẹ̀ Adùfẹ́? Wọlé bẹ́yìn ó dẹ̀ kán lè fún. Kí ló dé tí mo sọ pé mo fẹ́ lọ sóde ayé tó jẹ́ kí n lọ? Mò ń kọ́ òun parẹ́. Mò ń kí mò ń sá. Olóòmẹ ni ò kú. Agbayẹkẹtẹ orí ìgbà ni kò sí tètè yẹrẹ jẹkẹtẹ. Gbogbo ọ̀fọ̀ tó mo mọ bẹ́ẹ̀ tí wọ́n fi ìgbé nìkan. Ṣé àkóso ni àbí arígbájúmọ̀ ló kú ẹ? Bẹ́ẹ̀ni, kò ní í ṣe. Wọ́n lè jẹ́ káyọ̀. Ní ìsì gbẹ̀m. Iléyá. Ó yẹ wọlé ní, ó kò lè bọ́ níta. Nínú ilé mi. Kí ló dé? Ayọ̀ mà, wọ́n tó pariwo. Ẹ lọ́ bá mi gbọ́ mọ́ àti lọ́wọ́ àwọn ọmọdé. Kó dọ́ọ̀dìlà ni mọ̀dàmú lóòótọ́. What? Listen to my shed. This is my freaking house. Ilé mi nìyí náà. Ọmọ akin full of intrigues, full of suspense. A kì í sáwó ká gbàgbé ilé. Òjò kì í rọ̀ kó gbàgbé mi rẹ̀. Fẹ́ràn mi, dìde! Ó yá, wọ́n dùgbò. Dúró bẹ̀! Kí ló máa kí n ṣe mọ́ tó fẹ́ mi pa? Ìwọ dáná, Rọ́mọkẹ́, kí ni lémi? Mo fẹ́ kó bá mi pàtí o sí. Starring Kọ́láwọlé Adekunle ọmọ Péjú Johnson, Ọpẹ́ Òkùnọlá, Àárín Ọlá Òdúbẹ̀lá, Ṣàlẹ́wà Yusuf Basira Bẹ̀rẹ̀, Ìdòwú Ọládipúpọ̀, Babátúndé Adúláké, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá mẹ́ta pé àkọlé ẹ̀ ní Ọmọ Akin. It's a movie written and produced by Ọlátúnjí Balógun, directed by Babátúndé Adúmáadé, subtitled in English. Ó ti jáde from the stable of Olasco Films Nigeria Limited. Adéorí ọ̀kìn ọ̀tọ̀ tẹ̀yẹkẹyẹ, Vicente, Ami Arena Shopping Complex, Mọ́ládé Oṣòdì Lagos. Sinimá titun máa ń ti wà lórí YouTube báyìí. Ẹ kíkẹ́ ìwé àti ìgbẹ́kẹ̀ ìrìnàwó àwọn tí wọ́n ní ẹgbàgbẹ́ Olasco gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídú ló dùn. Mo mọ̀ pé lesbian ni. Iná ní mi ọmọ ọ̀lára òṣùpá ní mi ọmọ àwòrán kàró fún ànígbà. Ṣìkẹ́mi, tó bá mọ bínú mi ṣe dùn tó, in fact tí wọ́n bá gan ẹṣin nínú mi báyìí ẹni náà lè kọsẹ̀ o. Really? Yeah, torí tí n bá rántí gbogbo ìrànjú mi lórí ẹ̀, tí mo rántí gbogbo wàhálà mi, gbogbo ìdààmú sọ́tún sósì, so ọjọ́ kan lè wà tí èmi àti ẹjọ́ máa wá jókòó báyìí. Ọlọ́run tóbi lọ́ba o. Yeah. Sori wọ́n á fi tẹ̀ lójú wípé tí n bá tún ayé wa, ìwọ ni màá tún mú ọ. Ìwọ kọ̀ọ̀kan ni mo fẹ́ mú over and over again. Torí báwo ni mo ṣe máa rí ẹ lẹ̀
tí màá sọ fún ẹ pé mo fẹ́ tẹ̀lé lómi àbí báwo ni mo ṣe máa rí ọ̀nà tí màá sọ pé mo fẹ́ tọ ìgbẹ́ lọ. No, it is you that I want, okay? Dekula. Bóyá sọ yìí ó ń dùn lẹ́nu but lóòótọ́ ni. are you really sure? Because ó ṣe rò pé báwo ló ṣe máa rí irú ẹ̀gbọ́n tó máa ní you choose me over her. Ó ṣe lójú I'm kind of scared. No, don't be scared. I am. No, why? Ṣé bí mi ni mo sọ fún ẹ? Èmi ni mo jókòó síwájú ẹ tí mo ṣàlàyé fún ẹ wípé ìwọ gọ́gọ́ ni mo fẹ́. Are you sure? Èmi ni mo mẹ́ni tí mo fẹ́. Sórí bọ́kùnrin ṣe wáyé. Kọkùnrin ní obìnrin mẹ́wàá tó ń bá sọ̀rọ̀ at the same time. Òun fúnra rẹ̀ ló mọ èyí tó fẹ́ fi ṣàyànú wọn. Òun gangan ló mọ èyí tó nífẹ̀ẹ́ sí jùlọ. Òun gangan ló mọ èyí tó máa eventually fẹ́ sílé gbogbo wọn. So mo wá fi dẹ́ lójú pé láàárín gbogbo obìnrin tó yí mi ká o. Ìwọ gangan ni mo fẹ́. Kọ́ ni mo fẹ́ bá gbé. Báwo ni mo fẹ́ fi ṣe yàn? Okay, tó bá sọ bẹ́ẹ̀ nígbà yẹn. Ìgbà wo sọ pé nǹkan lẹ́ẹ̀kan láàárín gbogbo obìnrin tó yẹ ká. So definitely there's still someone. No. Mọ̀ pé tèmi gan bá ṣe sí wọn, náà máa ṣe sí mi. Okay, inú ọkàn mi balẹ̀ ẹ̀sìn. At least a little bit. Just a little. Jẹ́ kọ́kọ́ ẹ̀ balẹ̀ dáadáa. Àbí báwo mo ṣe máa rí ẹ ń bẹ̀ tí màá sọ pé ìbọn ìdìbò fẹ́fẹ́. Bí a ti wò bá sí mẹ́ra ara o. Still don't go. As long as you're there, it is you that I want. You promise me? Yes, of course. Forever? Of course. And ever? Of course. And ever? Of course. Come in. Iná tí jó dórí kókó. Ṣìkẹ́mi. A ní àjẹgúrú kó tán láwo. Ẹnìkan tún gbọ́n ẹ̀ sábọ̀. Ọ̀rọ̀ yìí kọjá sísọ. Ó kọjá kèrè mi. Ó kọjá àfẹnusọ. Bí mo lómi. Hello, mommy. Mommy, ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ jọ̀ọ́ ẹ kò bá mi sọ fún Lábísí. Ẹni kó wọ́kọ̀ tí ẹ̀ síwájú. Ẹ bá mi sọ fún pé kó wọ́kọ̀ ẹ̀ síwájú. Ṣìkẹ́mi gangan ní kẹjọ kẹ bá mi bẹ̀, bá mi sọ fún mo nífẹ̀ẹ́. Ẹ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má jẹ́ kí tèmi bàjẹ́. Ẹ wò tí bá fẹ́ Ṣìkẹ́mi mọ nǹkan tó lè para mi o. Nǹkan tí mo lè ṣe ni mo sọ fún yín yẹn o. Kíní kan mà ti bàjá ó jẹ́ o, apá rẹ̀ ti gùn jù tán lọ. Ẹni ò bá gbọ́ tẹnu ẹ̀ka lẹ́gà pàǹtótó. I love you. Mo nífẹ̀ẹ́. Ṣàánú mi. Má jẹ́ káyé mi bàjẹ́. Jọ̀ọ́. Kò gbé kọ́. Bá ṣe ń pè kò gbé kọ́ mi. Kò gbé kọ́ mi. Kò gbé kọ́ mi. Ìlẹ̀kẹ̀ máa já sóde. Ibì kan ló máa já sí. Ohun mo rí lọ́bẹ̀ tí mo. Sori pé orí ẹ̀ ò pé. You are a very wicked person. You came into my house. Mo ní lè jókòó síbẹ̀ yẹn. Ó fi èmi àti mo sí mi lọ́ọ̀ torí ìjókòó. Ó lọ. Mo pè é severally lẹ́yìn ìgbà yẹn. Ó gbẹ́kọ̀ mi. What dragged you out to come into this house? Ní sùúrù. Kò tí ẹ farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. O ní nǹkan tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ìwọ ní nǹkan tó fẹ́ sọ. Nǹkan tí mo fẹ́ sọ. What are you listening? Ọ̀rọ̀ rí. I'll be fast. Ọ̀rọ̀ rí bó ṣe sọ. Mo máa láìkí kí mọ́mí gan wà lórí ìdúró àbí lórí ìjókòó. Kí n lè sọ nǹkan tí mo fẹ́ sọ káwọn náà lè dá sí. Ọmọ, ṣé mọ́mí mi ló wá ní business pẹ̀lú ní àbẹ́ mi? Ẹ̀yin méjèèjì náà ni. Wọ́n méjèèjì. Bẹ́ẹ̀.
Mom. How come? Yes. Ẹ pẹ̀lẹ́. Ìwọ ló ń bọ̀ tó ń jẹ́ kó máa pariwo kí ni wọ́n ṣe ń bí? Ó sọ ní ẹ̀tùnú ni. Kí ló fẹ́? Ẹ̀yin náà ni mo wá rí. Yẹmi. Bẹ́ẹ̀ni. Fún kí ni? Wọ́n ṣàlàyé àwọn nǹkan kan tí mo fi kú. Wá gbà mí. Wọ́n ṣàlàyé ni. Jẹ́pọ̀, you know what? Get out. Ní sùúrù. Kí ló fẹ́ sọ? Thank you, ma. I'm sorry wípé ọ̀rọ̀ rí bó ṣe. Ọ̀rọ̀ kò ní ẹ́. You are sorry. Oh really? Kí ni tí mo gbọ́dọ̀ ṣe lọ́dọ̀ ẹ̀? Ta ló ń gbọ́dọ̀ ti Àjọbí? Ta ló bí Àjọbí fún ẹ? Tó ń wá Àjọbí kiri àdúgbò. Ó tún máa ń pè é lẹ́yìn tí ọjọ́ yẹn lọ tán. O ò gbé kọ̀lẹ̀ láti gbà yẹn, ò dá lóhùn. Kí ló wá ṣe ń bí? Nítorí ẹ̀ náà ni mo ṣe wá ṣàlàyé. Mo ń gbọ́. Ìpinnu bìín lọ́jọ́ yẹn. Ṣé o tó fẹ́ fọ́ mi ìrọ́jọ́ òsì? Bọ́dà, ìdí tí mo ṣe wá lé mi. Òun ni wípé mo ní kí n wá sọ fún yín náà mi. Pé mo ti ṣetán láti fẹ́ ọmọ yín báyìí. Mo ti ṣetán. Àdúpẹ́, ọkọ mi. Mo ti ṣetán láti fẹ́ Àjọbí. Àjọbí gọgọgọgọ ti ṣetán láti fẹ́. Àjọbí náà ṣé o ṣí èrè? Ìmọ̀ ló ti rí Àjọbí àbájọ wò àbí kí ló dúró? Ṣé bí sọ fún mi pé o mọ̀ tilétilé? Àwọn ọmọ ilé ìdílé o. Eléyìí ò sọmọ. Ẹranko gidi lélẹ̀. Ó sọ pé kì í ṣe aláwọ̀ kù. No, because èèyàn tó wà sí èèyàn lè máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Tara, mommy, I'm okay, I'm fine. Mentally, I'm No, you have mental imbalance. You must have mental imbalance. Because kò yẹ rí. Owó ọmọ fọmọ mi àgbà. Owó adé sí ọ̀nà Àjọbí. Ṣé mo fi mo sọ́mọ́ ẹ̀ tó mo bímọ kan tó ń jáde? Ṣé mo tẹ̀ ló ń jọ kí lè yín? àbúrò Ọlábísí. Ìgbórí o, ibi tí wọ́n ti fẹ́ ẹ̀gbọ́n tó ti fẹ́ bá ẹ̀gbọ́n ṣe wẹ́dì tó máa ń dédé náwó sáàkùnrin. Ṣé àwọn ọmọ mi jẹ́ pé ìtàn kìlì ni? Òun mẹ́gbọ́n, o ti jọ náwó bọ̀ búrò. Kò yé ni o, tó ń náwó báyìí tó ń mú ọwọ́ báyìí pé Àjọbí ló fẹ́. Nífẹ̀ẹ́ Àjọbí. Ẹ wá gbà mí, bó ni mo já sí náà, inú ilé ni mo wà yẹ, ẹ wá gbà mí. Gbèsè ayé mi l'Àjọbí. Ó, mo fi Ọlọ́run bàbá. Sórí èròkèrò tó níyẹn, èrè ibú tó fẹ́ fi wá dalé mi rí yẹn. Put it all back and drink it back into your stomach and get out of my house. Get out! Ìta. Ìfẹ́ mi wà ní. Mi ìfẹ́ yẹn get out! Ìfẹ́ olórí burúkú mi ìfẹ́ kọ́ mọ́ mi gbọ́ o. Má dá wọn lálẹ́ nílé mi o. Má dá wọn lẹ́nu àyà wọn. Ìta. Ẹlẹ́ ọkọ mi. Ẹlẹ́. Ẹ ó dẹ̀ bọ́. Get out. Get. Àjọbí. Ẹ wá gbà mí. Àjọbí náà wọ ọjọ́ wọn ní. Ìfẹ́ mi àti ẹ títí láéláé ni. Ọkọ mi. Ikú nìkan ló lè gbàgbé lọ́rùn òun rẹ̀. Ọkọ mi. Mo nífẹ̀ẹ́. Ọkọ mi. Ọkọ mi. Ọkọ mi. Ṣàánú mi. Ọkọ mi. Ìwọ ni mo nífẹ̀ẹ́ mi. Má wò bẹ̀ ọkọ mi. Ṣé o wá fíkù sọ́dọ̀ ní ayé mi rú ni? Ìfẹ́ mi rẹ̀. Ilé ẹni burúkú ò ní fẹ́ tó ń gbé kiri. Ẹ má gbà ọkọ mi. Wọ́n ṣìkánì. Má wọ̀ bẹ̀ o. Má wọ̀ bẹ̀ má jẹ́ kó bá mi láyọ̀ jẹ́. Má wọ̀ bẹ̀ o. Má fi àwọn ọmọ mi dánwò ya bùsà. Àmọ́ bẹ́ẹ̀ ló ń tọ́ lọ́wọ́ mọ́dà lé mi rú o. Tó ń bá ní kan ṣe get out. Má kọ́ orí o. Má kọ́ ẹ lórí o. Lábísí, ọ̀rọ̀ ẹ yé mi o. Àmọ́ mo kàn fẹ́ bẹ́ẹ̀ náà ni pé kó jọ nítorí Ọlọ́run. Jọ nítorí Ọlọ́run. Jẹ́ ká gbà fábùrú ẹ̀. Ń bẹ́ẹ̀ ni mí ìṣàkọ̀. Ó ṣàmọ̀ kí mi kì í máa ń fẹ́ bá jiyàn. Mo mọ̀ pé kò tọ̀nà lóòótọ́. Àmọ́ bó ni mo fẹ́ bá yàrá já lórí ọ̀rọ̀ ẹ̀. Jọ ọkọ mi. Ṣáà bá mi fi díẹ̀ kọ́ lálẹ́ fún Ṣìkẹ́mi jọ. Jọ. Ọmọ mi. Kí ni nǹkan tí mo ṣe fún yín kọ́? Àtìgbà tí mo ti gbọ́njú, létí máa fi mí kẹ́ṣì kẹ́mi. Gbogbo nǹkan tó bá fẹ́ pátá lè má bá fẹ́. Gbogbo nǹkan tó bá wù mí, òun ló máa ń mú ẹlẹ́dàá ṣì kẹ́mi. Kí ni nǹkan tẹ́ máa ń sọ fún mi all the time? Àgbà nìyẹn. Àgbà bá ń gbà ni. Àgbà bá ń gbà ni. Gbogbo bí mo ṣe máa ń níjàkulẹ̀ ọkùnrin tó. Ọkùnrin ẹyọ kan ṣoṣo tó wà wù mí. Tó fẹ́ fẹ́ mi tí mo mú wá sílé. Kí ló tún rí Ṣìkẹ́mi fún? Ó tún ní Ṣìkẹ́mi lòun fẹ́ fẹ́. Tọ́pọ̀lọ́ yẹn bá tiẹ̀ wá kú. Ṣó yẹ kí Ṣìkẹ́mi gbà láti fẹ́? Lábísí. Ọkọ mi.
ìwọ ni igi àkọ́ṣẹ́ mi o. Mo dẹ̀ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ àbúrò ẹni. I love you both equally. Àmọ́ tí situations bá arise, kí ni mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìyá? Kì í ṣe pé mo dédé ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá. Lábí sí ẹjọ́ èmi náà kó. Bíbí ìṣìkẹ́mi ò ní bá nù ni. Torí mi, ọkọ mi. Mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn, and I have seen your struggles with relationships. Àmọ́ kí ni mo fẹ́ ṣe? Abisi, mo bẹ́ẹ̀ ni gbà mí ọkọ mi. You have always done that for me. Mo bẹ́ẹ̀ lórúkọ lọ́njọ́. Gbà mí ọkọ mi. For the very first time in my entire life, I'm going to disagree with you. Abisi, mi ò lè fi díẹ̀ ọlẹ́ fún ẹyọ kankan. Mi ò lè fi ilẹ̀ fún Chikemi. Abisi, má ṣe bẹ́ẹ̀. Mo mọ̀ pé inú ń bí ẹ, ó dẹ̀ wá justified. Ìbínú ẹ̀yẹ ó wà justified. Jọ torí ọ̀nà mo ń bẹ̀rẹ̀ ní ọkọ mi jọ. Mommy, please. I'd like to be alone. Yeah? I want to be left alone. Please. Tó bá ti dé, ẹ bá mi sọ fún wọn pé mo ti wá mi bá wọn. Mo dẹ̀ pé wọn gbé phone. Ṣé ti gbọ́? All right. Ẹ ṣé gan. All right. Ìdí tó gún. Hey, Jesus. That's my auntie. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ má bínú pé mo fẹ́ gba díẹ̀ nínú àsìkò yín o. Ṣé ẹ bínú mà? Not at all. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé bí mo ṣe ń lọ sí òun ni ẹ̀mí Ọlọ́run sọ ọ̀rọ̀ kan fún mi pé kí n sọ fún yín. Ṣé rí ìgbàkígbà tàbí ọjọ́ kọ́jọ́ tó bá ti wù yí kẹ́ ẹ lé ọkọ. Ẹ̀mí Ọlọ́run sọ fún pé kí n sọ fún yín pé kí ẹ má mú ọkọ yín lọ sílé fún ìdí kan tàbí méjì. So sorry, forgive my manners. It's just funny. I know. Funny ni. Báwo lẹ ṣe máa wo irú mi? Tẹ́ máa ní tí bá fẹ́ marry kí má mọ̀kọ mi lọ sílé. Ẹ jọ̀ọ́, ṣé mo jọ ẹni tó jábọ́ látọ̀run? Jésù. Àbẹ́ni tí kò ní family. And báwo dẹ̀ ló ṣe possible kéèyàn fẹ́ marry? Ó dẹ̀ má mú ẹni tó fẹ́ lọ sílé. I mean, káwọn family ẹ̀ mọ ẹni tó fẹ́. Ṣé èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o? But don't worry, all the same, I understand. Owó lẹ fẹ́. It's quite unfortunate pé mi ò ní cash, but ẹ lè pe account details in. It's not a problem. Ṣé rí mi ò tọrọ owó lọ́wọ́ yín o. Mi ò kì í ṣe pé bí àmì ò jẹun ní bó ṣe sọ tí mo sọ. Ṣé rí ègbé ni fún ẹni tí a kò fi rán tó jẹ́ iṣẹ́ èké. Inú mi á dẹ̀ dùn tí ẹ bá lè gbọ́ nǹkan tí ẹ̀mí Ọlọ́run sọ. Àlàáfíà ni fún yín. Dìde o tó àlàáfíà fún ẹ̀yin náà. Ẹ̀mí pé ẹ ní ìdòwò. Dìde tìjà. Ẹ fọwọ́ mọ́tò. Ọlọ́run mi. Okay. Okay. Rẹ̀mílẹ́kùn, why? Tóbi ló bá ṣe tiẹ̀. For over 7 years, mi ò tiẹ̀ rí traces, mi ò wo red flags rárá. Ó bá tiẹ̀ lọ, mo dẹ̀ feel pé okay, àmúwá Ọlọ́run ni, mo bá tèmi, mo gbà ká mú. Mo tún wá jàjà rí ọkùnrin tó nífẹ̀ẹ́ mi. Mo tún wá mú lọlé. Ó ṣe rí àbúrò mi báyìí ló
kún pé àbúrò mi lòun fẹ́fẹ́. No, Rene, take a good look at me. Look at my sister. Why will a man in his right senses choose my sister over me? How? How is that even possible? Ó ti lágbára lóòótọ́. Bọ̀rẹ́, ṣé kí n má tọ̀ ẹ́? Ẹni tí ò bá ní jẹ́ ká jẹun yó, èèyàn máa ń yọwọ́ ẹ̀ láwo pátá ni. I don't understand. What does that mean? Kí ló mean by you don't understand? Èèyàn kò jẹ́ bá mi dán pálapàla yẹn wò. Agúnyán láyé, á lọ gbọ́bẹ̀ lọ́rùn ni. Èmi rẹ̀ mi lẹ́kún fúnra mi. Ó wá ká síbí, òun ṣe ṣọ́ṣẹ́. Is that even the solution? Wise up! Jára ẹ! Ọmọ kan lọlé, ó ní ẹ̀kíní kan, èèyàn kan fẹ́ gbọ́kọ́ mi, ó wá ká síbí báyìí. Ṣé mi máa provide solution fún ẹ? Àbí wọ́n ló máa lo brain ẹ? Ṣé nígbà tí máa tó spell gbogbo ẹ̀ out fún ẹ ni? Mo jẹ́rìí èmi, rẹ̀ mi lẹ́kún. Á bá mi try nonsense yẹn wò. It's okay. Mo tiẹ̀ sì gbẹ̀rí ẹ̀ jẹ́. Bọ́n ìgbà tí mo gbọ́, mo ní Ṣìkẹ́mi. Ó náà jẹ́ gbàfó lórí burúkú ọkùnrin báyẹn. Àbí ìwọ náà bá mi wò. Ó ponú ọkùnrin wo ló máa ní òun fẹ́ gbọ́n ẹ̀ tẹ́lẹ̀. Tí wọ́n dẹ̀ mọ̀ kó fẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Wọ́n á ní òun rí ẹ, ìwọ Ṣìkẹ́mi ló kù. Tí òun fẹ́. Mo jẹ́rìí ẹ̀. Mo ti ròyìn ẹ. Mo ti ròyìn ẹ àbúrò. Mo ti ròyìn ẹ. Mo ní ó jẹ́ ṣerú ẹ̀. Ó jẹ́ ṣerú ẹ̀. Bọ̀ sísá rẹ̀ mi lè fún un. Ní pé wọ́n ní nǹkan tó bá pèèyàn sí, òun lèèyàn máa ń dá sí. Àsìn kò ní dá kéèyàn rẹ̀rẹ̀ lẹ́rù kó fa tiẹ̀ dání. So ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín, ẹ má dá sí. Ṣé láyìn tó sọ tó ń sìn ṣe èmi mo ní? Kò ṣe jẹ́mi ló ń bá sọ̀rọ̀ báyẹn ìgbà tó máa bá mi dì ẹ́. Ṣé nǹkan ń ṣe ẹ ni àbí èmi kọ́ ló ń bá sọ̀rọ̀? Rẹ̀mí ẹ̀kún. Ọgbẹ́, kí ló dé tó fẹ́ joyè sọ́ni tó rẹ̀rẹ̀ lẹ́rù? Mi ò sọ fún mi kí ni reason why tí o fẹ́ fa ẹrù tiẹ̀ báyìí dání tó fi pè ní ọwọ́ ló yẹ kó fa ẹrù tiẹ̀ sí kó o tẹ́ni lẹ́yìn sórí. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kò kọ́ rárá o. Á dẹ̀ bẹ́tà tó bá nífẹ̀ẹ́ ọkọ má dà sí. Torí tó bá rù sórí, ọ̀rọ̀ àwọ̀ ẹ̀. Wàá tẹ́, wàá fà tẹ́tẹ́ dì. Àwọn tó ní ẹ, wọ́n á rí ẹ, wọ́n á gún sígbe. Àwọn tó ní ẹ, wọ́n á rí ẹ, wọ́n á ṣí ẹ mọ̀. Á bẹ́tà kó o so ewé agbẹ́jẹ́ mọ́ wọn. Bí bẹ́ẹ̀ kọ́, jìnnìjìnnì á bú ẹ̀. Tó bá dín ẹ̀kọ́ látà ń sọ yìí, máa fẹ́, máa tún fẹ́, tó bá tún ayé wá, máa tún fẹ́. Tí kò dé sí ìkọ́ tó bá bá lẹ́yìn bọ̀dì yín lè ṣe sí. Rubbish. Ọkọ sísá ẹ̀ tí ń tọ̀ sí ẹ ló ti wá rúd tó báyìí. Abọ́lá ìbúrúkú lọ́mọ ìní, abọ́lá ìdánù lọ́mọ ìní ẹgbà mi. Èmi Ṣìkẹ́mi, kó bá jẹ́ pé mi ló bá dáhùn gbogbo ilé ìwọ ni, má ti ṣe bó ṣe ń ṣojú. Atẹ́gùn mi á fẹ́ sí ẹ. Máa mí sí ẹ lára mi tó wà yẹn, ó yẹ tí ò pé yẹn. Ọkọ sísá ẹ̀ ń tọ̀ sí ẹ, òun mi, jẹ́ kó máa mí, olórí burúkú ọmọ, jẹ́ kó máa mí. Dear Kola. But dear Kola, what has come over you? Dear Kola, ò kì í ṣe báyìí, kì í ṣe dear Kola tèmi mọ́ ilé yìí. Bá mi sọ̀rọ̀, tí nǹkan bá ti ń ṣe, bá mi sọ̀rọ̀, I'm your friend. You can talk to me. Kí ni nǹkan tó ń ṣe kí ló ń dá ẹ láàmú? Wà á wà inú ìgbà yín gbà mí báyìí, wà á máa wà mí psychopath, wà á máa ṣe bí ẹni tí nǹkan ti tà sí lọ́pọlọ. Is there anything wrong with you? Kí ló ń ṣe ẹ́ náà? Ọmọ Lábísí tó pè níyàwó ẹ̀ yìí, gbọ́dọ̀ bí ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ yìí tẹ́lẹ̀ o. On a normal ground, o lè pe ọmọ yẹn tó 10 times lọ́jọ́ kan. Tèmi gan ti máa wọ pé God when. Wọ́n tún wá dín pé God wá yìí sìn, wá yìí tó ń ṣe báyìí. Ọmọ yẹn tí wàá fẹjọ́ ẹ̀sùn yìí o, ọmọ yẹn tí wàá fẹjọ́ ẹ̀sùn yìí. Ọmọ yẹn lóhùn pín ẹ̀ títí tí ò gbé fóònù òun, ó wá rò títí, ó wá rò pé òun rẹ̀ ni tó fẹ́ fẹ́ àbúrò ìyàwó ẹ̀ for that matter. Dear Kola, ó kù díẹ̀ ká tó o, ó bá rẹni sọ fún èmi, I will tell you the truth. Màá sọ real fact fún ẹ. Nonsense ló ń ṣe, nonsense òun ló ń ṣe. Tí bá ní eégún bàbá mi fẹ́ jó pẹ̀lẹ́nu ara mi, tí mo tún fi ẹnu ara mi yìí náà tún sọ wípé eégún tí mo ló fẹ́ jó yẹn ò tún jó mọ́,
àbí tí mo sọ pàdé ogun tí mo tún wá padà wá bá yín pàdé òtúngun mọ́ ẹjọ́ ìṣòro bàbá ńlá kú bàbá ta ló ṣe ẹjọ́ kí ló ṣe ìyá láyà yín gangan tẹ̀dẹ̀ wá dúró lé mi lọ́rùn ṣé mi ò mọ nǹkan tí mò ń ṣe ni àbí báwo ẹ dẹ̀ fẹ́ sọ mí dọmọ kékeré. Díẹ̀kọ́lá ò mọ nǹkan tó ń ṣe Díẹ̀kọ́lá ò mọ nǹkan tó ń ṣe nǹkan kan ti ta sí ẹ lọ́pọlọ náà ọmọ ìṣẹ̀rí kan tọmọ Lábísí yẹn sọ ni nǹkan kan ó ti ta sí ẹ lọ́pọlọ ẹ̀jẹ̀ ti ta sí ẹ lọ́pọlọ bọ́ kí ni problem ẹ àdìọ̀dá iṣẹ́ àwọn abẹ́rẹ́ iṣẹ́ yìí ṣe bíi pé òótọ́ rẹ̀ iṣẹ́ mi lè bá ẹ sọ̀rọ̀ ni what has come over kí ni problem ẹ náà ìwọ́n náà gbọ́ yìí tó bá jẹ́ imagine pé èmi ni wọ́n á gbé irú àbí gẹ́fẹ̀ ni wọ́n á gbé wọ̀rọ̀ gbọ́ ẹ̀ wá bẹ́ẹ̀ ni pé mo fẹ́ fẹ́ àbúrò tòun kí ni nǹkan tó máa sọ fún ṣé nǹkan tó ń sọ ìdí wọn máa expect pé kí n máa sọ fún ẹni what is your problem now. Díẹ̀kọ́lá òbí ó dà pé ọ̀rọ̀ tèmi àti ẹ̀yin ṣe yìí ó ti sú ẹ àbí friendship yìí ti sú ẹ now tó bá mọ̀ pé mo lè bẹ́ ẹ sọ̀rọ̀ mú fọ̀nù ẹ̀yẹ́ sì kó pe ọlá Bísí yẹn kó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ fún pé mo ti wá bá ẹ sọ̀rọ̀ o ti gbẹ́ o irú òtún ní wáyé mọ́ lọ́wọ́ ẹ o kó bẹ̀rẹ̀ gbogbo bébì tá máa sọ God when tá máa ṣe gbogbo ọ̀rọ̀ tó máa ń bá sọ yẹn tá máa ń sọ God when àwọn bẹ̀rẹ̀ sí ní máa bá sọ but kí mú fọ̀nù ẹ pick your phone and call ọlá Bísí. mú fọ̀nù ẹ káàrà Bísí táyà àjẹsẹ́tù àti sọ máa sọ fún jọ́sọ́mọdé ni ṣé èèyàn kan ní láti máa sọ fún mi mo ṣe fẹ́ live life fún mi ní èjì tí mo wà yìí ni àbí kí ni gbogbo pàlàpàlà tó ń bá mi sọ yìí náà ìwọ ló ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi ẹni tí mo fẹ́ fẹ́ àbí nǹkan tí máa sọ fún ẹni tí mo fẹ́ fẹ́ how dare you please let this stop nǹkan tó bá wù mí ni mo lè fi life mi ṣe I say it all over again kò dẹ̀ sí bàbá lákú bàbá anybody tó lè wá change decision mi okay. Díẹ̀kọ́lá bàbá lákú bàbá tèmi I don't care. Okay? Díẹ̀kọ́lá. It's my life. It's my decision. Nǹkan tó bá wù ẹ́ ni kò lọ ṣe pẹ̀lú anybody. Èmi máa ní. Ṣé gbogbo nǹkan tó sọ yẹn kò tẹ̀ sí tó rà mí nínú gbogbo ẹ̀. Tó bá mọ̀ bó ṣe ní nǹkan tó fẹ́ sọ fún mi. Tó dẹ̀ wà very important. You had better say it now. If not, that's the door. Because mo fẹ́ jáde. Then you have to freshen up. Díẹ̀kọ́lá. Ó ní bí kí n jáde. Díẹ̀kọ́lá. Díẹ̀ máa ṣe díẹ̀ o. Díẹ̀. Ṣìkẹ́mi. Sister náà. Mo wà pa. Gbàmídé ìbáyìí. Ṣìkẹ́mi. Mo fẹ́ kó mọ̀ pé mo ti fi Díẹ̀kọ́lá sílẹ̀ fún. We are sisters. Yes. To me, it could make sense ká máa jà nítorí ọkùnrin. Yeah. Ọkùnrin tó lè decide àti fa méjèèjì sílẹ̀ lọ́la. So tó rọ̀ nínú iṣẹ́ wọn pé kí n settle pẹ̀lú ẹ̀ àti wípé àgbà máa ń gbà. Sísá mi kéde máa wo wọn. Kò kí n ṣe pé bóyá inú tèmi náà dùn sí àbí bí àmọ́ ọjọ́ dájú. To be honest with you, really náà dùn sí tí wọ́n bá ń rí nínú ọ̀gá wọn jẹ. Ó máa ń bá mi nínú jẹ́ nǹkan ọ̀sùn mọ́ kó tó ju yìí sí. Sísá mi ní kó tẹ̀ ti experience nípa ọ̀rọ̀ olókàn òde. But ó kàn jẹ́ pé Díẹ̀kọ́lá yìí ó níbi tó rìn àti ẹ̀ ti wọ́ra wọn. So I just hope you understand and you know I love you so much. Thank you so much. No, I'm happy. I'm happy too. Yeah. Èmi náà ṣe gbogbo àdúrà lè fún all for you baby girl. About the way pé what's fun let's yeah, that's because I'm not eating. Ìwọ ni mo sè fún so ìwọ náà ló máa jẹ. No. Sister mi, bí a kí lọ sí kitchen, kí lọ bẹ́ẹ̀ mo spoon ti wa. Ẹ ṣáà kò ní kí n dájú. Very important for any order, but èmi ń dáwẹ̀ so bí ọ̀bí tẹ pọ̀ decide láti sè fún ẹni kò lè mọ̀ pé gbogbo ọ̀rẹ́ ti tún pátápátá nínú. Ẹ máa ní láti jẹ bẹ́ẹ̀ sister mi bó tẹ̀ jẹ́ kékeré ẹ ní láti taste right. Ṣó wà okay ṣá. Èmi ṣe wàhálà látàárọ̀ láti ṣe oúnjẹ fún ẹ. O lè jẹ́ kó lè mọ̀ pé gbogbo ìgbòdìyàn tó wà lẹ̀ ti tó ó wá sọ fún mi pé òní jẹ́ wà jẹ lé. But why are you taking it personal? Only ká jọ fìfẹ́ jẹun.
Kí ló ṣẹlẹ̀ ẹ̀yin méjèèjì? Ṣé mo bẹ̀rẹ̀ àkọ́ tí máa sọ ni? Àwọn ìwà ìbàjẹ́ ìwà àrífín tó máa ń wù tí máa ń complain lélẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe wàhálà látàárọ̀. Mo ṣe oúnjẹ fún Ṣìkẹ́mi. Ó ní mọ́tò gbogbo ọ̀rọ̀ Díẹ̀kọ́lá ó ti tán nínú mi. Mo dẹ̀ ti fi Díẹ̀kọ́lá sílẹ̀ fún. Mo wá ṣe wàhálà mo ṣe oúnjẹ yẹn tó wá sọ fún mi pé òun ò jẹun. Can you imagine? Kí ló dé? Tẹ́gbọ́n ẹ sọ fún ẹ pé kó jẹun. Òun fẹ́ bẹ́ẹ̀ parí ìjà tó ń lera fún. Mọ́mì, èmi ò bínú. Ẹ ṣáà pé pẹ̀lú calm voice ni mo fi ń sọ. Ó ò bínú bí ò bá wọn jà. Kó tún mo kàn fẹ́ ni pé kí sísá mi jókòó ká lè jẹjọ́ oúnjẹ yìí. Ó ṣe jẹ oúnjẹ òun kò gbọ́ lòun lọ. Yé! Mo gbé! Ikú mi ti bá wọ̀. Kí lẹ bá débẹ̀? Wọ̀. Kí ló dé? Ní ìwọ. Kí ọmọ gbogbo wàhálà tí mo ṣe lórí ọkùnrin. Mo tún wá rí ọkùnrin kan ṣoṣo tó nífẹ̀ẹ́ mi. Ó tún wá fẹ́ gbà lọ́nà mi. Ṣé bí gbogbo nǹkan ni máa fẹ́ gbà? Ẹ̀yin ní ọ̀dẹ̀ ni. Gbogbo nǹkan tó bá ti jẹ́ tèmi. Gbogbo nǹkan tó bá ti wù mí ló máa ń wù. Gbogbo nǹkan tó bá ti fẹ́ràn òun ló máa ń fẹ́. Kí ni nǹkan tó ń ṣe? Yági sí. Ọmọ yìí ni kẹ́ bá sọ̀rọ̀. Kó tí ọwọ́ ẹ̀mọ́ ìbá sọ. Ṣé mo fẹ́ dárí ju ọkọ ẹ̀? Mo fẹ́ jẹ́ kó fi ṣàgbà mi ni. Kó lọ mi ṣọ́. Kó lọ tún lè lọ́wọ́. Ọkọ mi, kí ló lè tó gbogbo eléyìí? Mọ́mì. Má ṣe bẹ́ẹ̀ yẹn, kí ló. Mọ́mì. Ṣé bí wọn dá sọ̀rọ̀? Mọ́mì. Ọmọ yìí fẹ́ pa mí. Ọ̀rọ̀ orí àwọn lásán ni ó ṣe máa. Mọ́mì. Á dá kẹ́ẹ̀tì lọ́kìlọ̀ fún ọmọ yìí níbi tó bá ti ń gbọ́. Ẹ sọ fún lámì ẹ̀ kó sọ orin náà kó má bàa lámì aláró. Ẹ sọ fún náà yànnà yẹn kó sọ ìrìnà kó má bàa nẹni ọba. Ẹ wá gbà mí. Ẹ wá sọ fún gungi rẹ̀ kó sọ dèrò kó má bàa gungi aládé. Sílẹ̀ kan. Ṣìkẹ́mi, ayé wá gbà mí. Láì ṣe jà láàrin Fádéyìn olóró àtògùnjì mi, ẹ wá gbà mí. Ṣé mẹ́sàn-án mi dàbí jàdí ṣé mi nílò pàjọ́ báyìí? Ẹ gbà mí kẹ́ ẹ. Tẹ́ ń pọ̀fọ̀ ńláńlá lé mi lórí. Kí ló dé? Kọ́mọ méjì máa fi kú wá ọ̀hún kiri. Lórí kí ni? Ẹ wọ ọ̀rọ̀ lè pa èmi o. Ẹ̀ẹ́dẹ̀ lè para yín mi ní jẹ́ kẹ́ para yín sí mi lọ́rùn. Ó ṣe wọ̀ ń bọ̀ mo ti fẹ́ ṣe máa tún ọmọ bí. Ẹ máa pe àárọ̀ àti ọ̀dọ̀ finú yín ni èmi gan máa lọ di àbùjá báyìí. Mo máa bẹ̀rẹ̀ sí ni máa pe ẹjọ́ o. Ẹ lè pa mí o. Gbogbo a máa rí kọ́nsáì ni a máa jọ tún gbogbo ẹ̀ sọ ni. Kí ló dé lórí ọkùnrin tó ń jẹ ṣíkì nílẹ̀ tó wà pẹ̀lú obìnrin mi? Ẹ ṣe máa ń para yín sí mi lọ́rùn kí ni gbogbo eléyìí? Ó ní dandan àfilá. Kí Díẹ̀kọ́lá wà ń jókòó. Káwa náà wà ń jókòó kó tó lè sọ ohun tó fẹ́ sọ. Àti wà ń bẹ̀ báyìí. Ojú ti rí mú. Ojú ti rẹ̀ nù. Ṣé wàá dé lè sọ̀rọ̀ báyìí? Mọ́mì. Mi ò fẹ́ kẹ́ rí mi bíi ìkà. Àbí kí gbogbo yín máa rí mi bíi ọ̀dájú ọmọ. Torí ẹ̀ ni mo ṣe pé ìjókòó ẹ̀. Olólùfẹ́ lèmi àti Kújẹ́ra. Wọ́n dè mí fẹ́ Kújẹ́ra ẹ̀. Wọ́n fi Díẹ̀kọ́lá ti nílẹ̀ fún mi. Díẹ̀kọ́lá ti Kújẹ́ra. Wọ́n mi ṣe rí pọ́ mo ní sick. Kó mo kọ́ bí sọ kò gbádùn. Ó ṣe máa sọ pé Díẹ̀kọ́lá ló tún jẹ́ Kújẹ́ra. ń gbọ́. Díẹ̀kọ́lá. Ó sọ fún wa pé o tún jẹ́ Kújẹ́ra. Ṣé wàá tiẹ̀ pàdé níbì kan tẹ́lẹ̀ tó pé ń Kújẹ́ra fún un? Kó tó di pé ó pàdé ẹ̀gbọ́n ẹ̀. Sọ fún wa bó bá ṣe jẹ́ ní tó fún wa ká mọ̀ ní ta fẹ́ ṣe sọ́wọ́ tó wà lẹ̀. Mọ́mì, mi ò ń ṣe Kújẹ́ra. Díẹ̀kọ́lá lorúkọ mi. Ṣé ẹ ṣetán láti gbọ́? Àbí ẹ ṣetán? Iṣẹ́ tí wọ́n rìn, òun ni mò ń jẹ. Níwèé. Ọ̀rẹ́. Èyí ṣe tó dùn rẹ kọ́ lọ lọ́wọ́ báyìí. Mi bí ọjọ́ ayọ̀ ló yẹ kémi ò jẹ́ fún ọ. Inú mi ò dùn. Olólùfẹ́ mi fún bẹ lódì kejì ayé, inú rẹ̀ ò dùn. Inú ìbànújẹ́ àti ìpayé kékeré ló wà. Áwù! Níṣẹ́ ní ìfojoojúmọ́ ọkọ̀ ọlẹ́rẹ́ inú mi ò dùn. Ọ̀rẹ́. Nínú ẹkún àti ìpayé kékeré. Bẹ́ẹ̀ni. Ọ̀dàlẹ̀ ni ó. Pẹ̀lú àdúrà ọdún tó lò lókè pẹ̀. Ó wá dé àyè ìsìn. Ó ní olólùfẹ́ rẹ̀ kan ń bẹ nínú ẹkún àti ìpayé kékeré. Ó lè mọ rẹ̀. Ìbọn lè rí. Inú dá lẹ́bi. Mo nífẹ̀ẹ́ arákùnrin náà ni. Níṣẹ́ fojoojúmọ́ ọkùnrin ọ̀dùn lọ́rùn. Olóyè ọ̀dùn bá wà pọ̀ sí. Ọ̀dà.
kí ló wá fẹ́ kí àwa ẹgbẹ́ ṣe sí o. Ta ló tún fẹ́ lọ sóde ayé o. Èmi ló kàn. Àjọbí olórí. Ó dà. Ọ lọ. Àmọ́ o, ó ní nǹkan tó o fẹ́ ṣe fẹ́gbẹ́ yìí. Bọ́ ọ bá dókè pẹ̀, dákun dábọ̀. Àjọbí, mo fẹ́ kí ìwọ àti Kújẹra kẹ́ẹ̀jọ máa ṣe lọ́kọláya. Torí wàá lè gbapò yín ẹlòmíràn ní lè gbapò yín lọ́dọ̀ rẹ̀. Kò burú lórí. Ọ̀sẹ̀. Bọ́pátá, kí ló fẹ́ kí ẹgbẹ́ ṣe fún ọ? Àwọn olórí àsìkò àti jíríbò ìbílẹ̀ ti tó. Fún mi kí n rí wájú ẹ̀yin ni mò ń rí látijọ́ yìí. Olórí, mo fẹ́ máa jíríbò. Ẹ ṣàánú fún mi. Lórí. Bọ́pátá, wà jíríbò. Àṣẹ. Kódà, o ti jíríbò. Láti òní lọ, Bọ́pátá, ọ máa jíríbò ni. Àdéhùn láàrin yín àti Kújẹra òun ni pé tí ayé bá ṣì ń jẹ ayé níwọ̀n ìgbà tí Kújẹra bá ṣì wà ní òkè pè òun ni yóò máa jẹ ọkọ Yínrin. Tó túmọ̀ sí pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní òun wá ṣe tán òun fẹ́ yan Kújẹra lọ́kọ irú ẹni bẹ́ẹ̀ ó ṣetán láti fi kú ṣèfàjẹ́ ni. Bẹ́ẹ̀ni, ọkọ mi. Ṣé ó ṣì wọ̀ ẹ́ lójú? Rárá mi o. Ó ṣì wọ̀ ìfẹ́? Rárá. Àti ìyẹ̀dá. Ọlábísí. Ìwọ ni mo fẹ́ bẹ̀. Wípé kò jọ kó má bínú. Bàbá mi. Má wulẹ̀ bẹ́ẹ̀ ń wo ṣe mọ́. Kí ló fẹ́ máa bẹ́ fún? Lọ́ba ojú ti dọ̀rọ̀ ní yín pínrín dé ìyá bìkílẹ̀ pé. Wo? Yínwínrín àti yínpínrín ẹ ṣáà lọ máa gbára yín. Ó dénú ẹ. Tó pa gbogbo gbogbo ara mi. Ó dé kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ tèmi gan. Wọ́n á ti ṣèyànda báyìí. Kò sí wàhálà kankan mọ́. Dúró ìpínlẹ̀ lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣọ́rọ̀ yín sí mi láàárọ̀ yìí ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́, ṣé bí mọ́tò dádì lélẹ̀? Mo dádì. Ẹ dádì wà nulẹ̀ náà. Pé Láre fún mi jàre. Láre wo? Láre tẹríba ṣe gbádùn ṣá. Kí lẹ̀ ń bá mi sọ? Mo ṣe ẹni tó fún yín ládírẹ́sì bíbá ṣé ọpọlọ ẹ lọ ni? Ó dà pé orí ò pé. Ẹni tó gbà ẹ́ sílé kò lè máa sọ fún mi kékeré mi bọ́ síta. Ẹ kò wọlé kẹ̀pẹ́ dádì, please. Move back. Move back. Nínú ilé dádì. Àwọn náà lọ dé nìyẹn. Láre bọ́ sí bíbá yìí. What are you guys doing here? Azal, nínú ilé wa. Besides which. Will you shut your trap? What insolence? Kí ló fa gbogbo ilé? Ó ti yé mi. Ṣé torí ẹ̀ ṣe ní kí security máa jẹ́ ká wọnú ilé? Ó ní orí láyà láti gbé obìnrin wá sínú ilé wa. Nánre. Alake, why are you shouting? Why are you constituting nuisance? Yes. Kí ló dé tó wá bí tó wá ń pariwo? Àjọ ní ilé ni mo agree. And there are some things that you do not understand. Tabadele, màá láyé. Ó yẹ máa lọlé. Ayé mi o. Ẹ̀yin ọkùnrin máa ní ká o. Will you leave this? What nonsense? Nánre, èmi Àlàkẹ́ mà ni mò ń pè ẹ́. No, Daddy, I'm not going anywhere. Daddy, I'm not going anywhere. Leave my front. Daddy, no. I said leave my front. Má sọ fún mi ṣe fún mi jàre. Ṣé ọ̀rọ̀ lòdì lẹ́yìn tí yàn lọ́dọ̀ ara yìí tára ọ̀run ara máa propose ní ọ̀dọ̀jú ọmọ. Èmi àdáàlú dà. Ifá ń jẹ́ kó yé mi wípé ọ̀nà àbáyọ wà o. Ifá ò ṣe ó yá ẹgbẹ́ mi débẹ̀. Ifá ń jẹ́ kó yé mi wípé ẹ̀yin méjèèjì ó fira yín sílẹ̀ láì kọra sílẹ̀.
I think I'm the one that will have to do more. Ìjókòó yóò pọ̀pá. Àǹtí ìtì lóyún fún ẹ. Ọmọ àlè ni ẹ. Ẹ wo olórí ẹbí mi láìpẹ́. Mo respect yín ju gbogbo nǹkan tẹ́ fẹ́ máa bá mi ṣe yìí lọ. Ẹ bọ́lẹ̀kọ̀ ọrùn rẹ̀. Àṣẹ́gun. Kí àwọn ọmọ bọ́lẹ̀kẹ̀ lọ́rùn. Káàbọ̀. Ẹ bọ̀. À ń bọ̀. Ẹ máa ń bọ̀. À ń bọ̀. Ẹ bọ̀. À bọ̀. Ẹ wò gbogbo nǹkan tó yẹ kó high tá à ń gbàdúrà láyé téèyàn lè máa gbàdúrà kó high nínú ayé wa kọ́ ló ń high. Kí ló wá high? Comfortability wa ló yẹ kó máa high. Blood pressure ló ń high. Láì tí ìkú mi, gbogbo eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹ. Ó jẹ́ ń rí gbọ́. Gbogbo nǹkan tó wù kẹ́ ṣe, kò gbọ́dọ̀ lóyún. Bí bẹ́ẹ̀ kọ́, àdéhùn máa yẹ. Kí gbogbo rádaràda nǹkan tí máa ṣe ń sìn máa bẹ̀gẹ́ dídò tó máa pọ̀. Bí what? Ṣé dídò lòun lò ní? Wo, ìwọ ni mo bá lọ́rọ̀ o. Má gbìyànjú láti lóyún débi pé o máa bímọ. Bí bẹ́ẹ̀ kọ́, ikú ni kò ṣàrùn. A ní mi rí i pé arábìnrin ti gba òrùka lọ́wọ́ olólùfẹ́ wọn kan ní ìgbà kan rí. A ní mi rí i pé òrùka lásán kọ́ ni ẹ gbà o. Òjé ni ẹ gbà tí ẹ rò pé òrùka ni. Òjé. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì jù wọ́n gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Olùdájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe lò ó tẹ́ẹ̀ sósì tẹ́ẹ̀ ṣe ránù dáadáa tẹ́ẹ̀ níṣẹ́ ṣé gbowó ń bẹ̀ ni. Bàbá mi àti Ọlọ́run mi. Ó bà náwó sọ́ọ̀dì kí ni gbogbo eléyìí náà mọ́ mi kí ló dé tẹ̀ pariwo yìí disturb. And you know quite alright that this is my study. Ẹ jẹ́ dúró síwájú ẹ jẹ́ pariwo. Nítorí tiyín ni màá ṣe ń ṣe ìsọjí kíkan tí mò ń ṣe lọ́wọ́ yìí. Kì í ṣe nítorí tiwa lẹ ṣe ń pariwo. Ariwo lélẹ̀ tẹ̀ ń pa ètò ṣe àdúrà. Òkè òkun ló kúrè bàbá ọmọ ló lọ́mọ. Àwọn òbí ẹni ló níwọ̀ lórí ẹni. Ẹ má yẹ kí ìyá yín gbà kẹta ara òun ṣe Ọlọ́run. Ìwọ ọkọ tó ń dáná rú ni màámi. Àwọn aṣọ tí àwọn ọmọ tó ti ń prepare àti lọ sí ọ̀run àpáàdì tó máa ń wọ̀ tó máa fi ń ba ilé ọkùnrin jẹ́ irú ẹ̀ ló wọ̀ yìí kẹ́. Kí ni mo fẹ́ ṣe àti kò falẹ̀ ìfà ti ń ṣe? Aṣọ tẹ́ ń wò yìí èmi ni mo fi owó ara mi rà fún. Jésù. Kí ló lè tó yìí? Kí lọ́mọ ẹ ṣe fún ọ? Nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ ìyá yẹn ni pé torí pé mo jẹ́ Muslim ló ṣe ń dùn ní ó ṣe fẹ́ jẹ́ kí n fọ́mọ ẹ̀. Ilé wa rẹ̀ nǹkan tá a bá ṣe ń bí tá a jẹ́ ń bí tá a wọ̀ ń bí kò kàn yín mọ́ mi kò kàn yín o tẹ bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ yín lórí ìwé ẹ̀ka bàbá rẹ̀ lórí. Okùn orun orí ẹ lẹ́dá ẹ lókun ní kọ́lọ̀. Assistant PA ọlọ́run ṣe tán. Ẹ ṣí ilẹ̀kùn ọkàn yín kalẹ̀ kí Jésù Kristi kó wọnú ayé yín wá kó wá jọba níbẹ̀ kó wá tún ayé yín. Àti gbọ́ ẹ̀yin náà ṣe ti yín sílẹ̀ ẹ̀yin ìyá wa ẹ mọ́ gbà ibà ẹ̀ kọjá mọ́ àfẹ́ rí yín mọ́. Madam tí ìbá kí ṣàgbàlagbà kọ́ ó yẹ kí n sọ ìjà ìdí ìjà mi ni o. Kíkọ́lá ní bá fẹ́ràn láti wọ́n lè last. Ìwọ ò ṣe jẹ́ ká try ni. Ìjọ wo ló ti ń jọ́sìn? Ṣọ́ọ̀ṣì wo ló ń lọ? Alájà ò ní church kankan tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ ni alájà gbẹ̀sìn gan wọ́n gbẹ̀sìn wákàtí 5 wọn báyìí ò dín rárá. Ààyè àwọn tó ń gbìyànjú àti tún ojú ọmọ ṣe ó ti wá kọwọ́ bọnú ojú ọmọ náà tí ojú náà ti fẹ́ fọ́ pátápátá. Àgbà tí Rọ́lá kẹsàn-án onídàjẹ́. Mama bá mi ṣeré, má bá mi ṣeré, mama bá mi ṣeré, eré tá kéré fi ṣẹ́ nìtàn. Àní má bá mi ṣeré o, eré tí kèrègbè fi kan lọ́rùn. Torí inú mi mo mọ̀, wọn mọ̀nú ẹnì kọ̀ọ̀kan. Ewúrẹ́ kò lóhùn ọ̀ṣọ́mọ ìyá àgùntàn ló níyàwó òbí dúdú ọmọ ìyá kan náà òun ojú mi rí lájò ìfẹ́ ìlú gángan láyé jẹ́ o. Bó bá kọ wájú sẹ́nìkan akọ̀yìn sẹ́lòmíràn. Àjọbí o, àjọbí o, àjọbí
Ajobi o Ajobi Ajobi òtítọ́ kan kò sí o ẹ má sí ìfẹ́ òtítọ́ ṣọ̀wọ́n gbogbo irọ́ ìlú rọ́ òkúta